ọdún 2010 ní lọ́jọ́ náà ní gudugbẹ̀ ńlá jáde òde àgbà ńlá ayé ọkùnrin ọmọ ìlú Ìbàdàn kan ni ó kú lójijì dókítà Sikiru Ayinde Balógun ni orúkọ ẹ̀ ń jẹ́ ṣùgbọ́n ńlá nínú igba ojúmọ́ láwùjọ ni o kì í wá ṣe àwùjọ nìkan o lóde àgbà ńlá ayé ni ìyẹn gan ni orúkọ ẹ̀ ṣe pọ̀ dáadáa lára orúkọ tó sì mìlẹ̀ títì náà ọlọ́ládé Mr Fuji Barusaati Adéyínká olórin ọba Sike Bari Wonder bẹ́ẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí ẹ̀ pàpà Sẹ́ríkì ni wọ́n máa ń pè é o èyí tí àwọn ìyàwó àti àwọn ọmọ fìdí ẹ̀ múlẹ̀ dáadáa ṣé tẹ́ ò bá gbàgbé ọkùnrin joyè títì ọba àdókè ọ̀yà níbi tí wọ́n ti fún un ní Sẹ́ríkì ń wáàkà láìmọye ọdún sẹ́yìn ṣá o ó kó ọ̀rọ̀ ní pé ọdún 13 lèyí tí Barusaati ti lọ o ṣùgbọ́n tí Ọlọ́run tó ṣẹ̀dá Barrister kò lọ àṣẹ̀dá tó gbé kalẹ̀ sórí èdè yìí tó ṣe ní wọn bí ìlú Ìbàdàn kò wá pa lẹ́yìn Aláyìndé àwa nítorí Síkírù ló kú iṣẹ́ rere ìwà rere àti mánigbàgbé fàṣà tó kọ níṣẹ́ ló tutù sí lójú aráyé táwọn olólùfẹ́ sì ń pọ̀ sí ní yàtí lérò lójoojúmọ́ akíláyé ṣe é fẹ́ gbọ́ àwọn tó jẹ́ olólùfẹ́ Barrister yìí wọn kì í máa ṣe bíntín nínú ayé o àwọn Sàràkí àwọn kan nínú èèyàn ni wọ́n káàkiri àgbáyé sì ni wọ́n wà tí wọ́n sọ orin ọmọ àgbáyé láti tíra tí wọ́n ń tọ́ lójoojúmọ́ wọ́n sọ di bíbélì òun Kùránì tí wọ́n ń gbọ́ láti fi ṣe àtọ́nà ìgbé ayé tí ó dára ṣá o ní gbogbo ọdún méjì ni àwọn olólùfẹ́ Barrister yìí sọ pé àwọn yóò máa kórajọ sí Nàìjíríà níbí táwọn yóò máa ṣe lórúkọ ọmọ Agbájélọlá Sike Bari Wonder wọn làwọn kòkòrò ní máa jẹ máa mu lásán tàbí tàdéléke sí orí tí àgbà ọ̀jọ̀gbọ́n yìí kọ sílẹ̀ kó tó lọ sí alákejì wọn làwọn yóò máa fún rere ṣèrántí ẹ̀ ní o pàápàá pẹ̀lú àwọn ètò ìrànlọ́wọ́ tó lákàkì dáadáa lọ́jọ́ 9 oṣù kejì ọdún yìí lọ́jọ́ àyájọ́ tí Barrister wá sáyé gan ni wọ́n bẹ̀rẹ̀ ètò ti ọdún yìí èyí tó pè ní Barrifest 2024 season 2 àwọn olólùfẹ́ ọmọ Agbájélọlá sáà ní wà nínú wọn o bẹ́ẹ̀ ni a tún rí insurance broker tó làmìlà kárára ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn nọ́ọ̀sì dókítà valuable professionals tí wọ́n wà káàkiri àgbáyé tí wọ́n ṣe dára nílùú òyìnbó àti Nàìjíríà níbẹ̀ ìṣe ni wọ́n fò bí ẹyẹ bàgẹ̀bàgẹ̀ wá sí Nàìjíríà nítorí ọmọ òde sì fáwù ọlọ́ládé ọmọ ìyàwó ológun ṣíwájú sí i nínú àwọn tí à ń wí yìí kó làwọn àfáà àti ọmọ kéwú tí ọ̀rọ̀ Kùránì yìí dáadáa wà nínú wọn pẹ̀lú àtàwọn wòlíì tí wọ́n bọ́ lọ́rùn alààyè sọ̀rọ̀ tó sì ń gbọ́ náà pẹ̀lú àwọn ẹgbẹ́ olólùfẹ́ Barrister yìí ní Nàìjíríà níbí o àti káàkiri ní òkè òkun àwọn èèyàn náà ni wọ́n kóra wọn jọ lẹ́ẹ̀kan sí o tí wọ́n ṣẹ̀yẹ ọ̀hún lọ́nà tó yàtọ̀ ní Ìlàjì resort ní Àkànrán nílùú Ìbàdàn wọ́n ti bá tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá sọ̀rọ̀ pàápàá lórí lájorí ohun tí wọ́n ń ṣe yìí àti bí ẹ̀yìn Barrister ṣe ń dùn sí i lẹ́yìn ọdún 13 tọmọ òde sì fáwù Àgbájélọlá MFR ọmọ ìyàwó ológun ti tẹ́rí gbaṣọ báwo ló ṣe lọ ọkọ̀ọ̀kọ̀ èèyàn ni àwọn àmútọ̀yìn wà o láti tẹlifíṣàn lórí fún àwọn Yorùbá ẹ̀mú kalẹ̀ tó ẹ̀mú tọmọ ẹ wá tètè mú ti àìkú ti ṣe baálẹ̀ tọrọ ẹ máa bá wa ká lọ. Happy birthday posthumously fún Alhaji Sikiru Ayinde Barrister àná ni wọ́n pé 75 àbí 76 so ẹ wá ṣe bàríà 76 àwọn náà kọ 40 o èèyàn kọ 40 at 76 ní kínkín. Àyìndé adé mi ọmọ Agbájélọlá Agbájélọlá tó mọ̀ ń kẹ́ o àdìgbẹ́rin láàbọ̀ ó yàn déédéé bí ẹni ẹ̀kọ́ ó yàn gàmbàrí bí ẹni ẹni àkàrà. Àyìndé ọmọ àfọmọsára alámúdálẹ̀ ó tó pínpín ogún jọ̀hún ogún jọ̀hún ogún jọ̀hún ogún jọ̀hún òpin dáadáa ọmọ àdákẹ́dà bí èṣù. Dókítà Muhammadu Sikiru bàbá ṣe bàbá ayé. Mo kàn fi yẹn mo fi sì fáàrù tá a bá ní ká wá lọ nípa ayé Bari wọ́n pé 76. Ìbáṣe pé Dr. Sikiru bẹ́ẹ̀ láyé. Ìbáṣe pé Bari Wonder ń bẹ̀ láàyè nírú ọjọ́ àná Adékúnlé tí Bari Wonder mi bó bá ń bẹ láyé gbogbo àgbáyé bá a ṣe máa sọ tá a péjọ lè
gbogbo wa la bá má sọ torí Dr. Sikiru ní Ayinde adé ọmọ agbájé sàláwù ọmọ ògùn yọ̀ọ̀yìn láyẹyẹ òun ní Ìbàdàn 76 years wàsápọ̀ òde ṣe Ayinde ẹ wá bá mi dìde dúró gbogbo olólùfẹ́ Barrister mi àgbàdé lọ́la àgbàdé lọ́la Ayinde Sikiru ìnàlí mọ́tàlẹ́ àṣẹ tún fi rúnà mi ni fàyínà òmùlà kíkan dájúdájú ikú táwọn ọmọ ènìyàn ń sá fún ohun tó ń bọ̀ wá pàdé ilé èèyàn mi Ayinde ó di gbére ó dàrí nàkó àgbàdé lọ́la ó di gbére ó dàrí nàkó ó tún bójú àlá kára tó ríra ká tó bójú kọ́ra wá. tó bá ṣe pé Barrister ń bẹ láyé nínú ọjọ́ èní àbá máa kọrin pé happy birthday to you congratulations happy birthday to you congratulations we wish you long life and prosperity we wish you long life and prosperity ṣùgbọ́n gbogbo we wish you long life and prosperity Barry ti pé nǹkan ẹ̀ lọ sọ́run ẹ wá wo àwọn tá a wà láyé ń sìn gan ẹlòmíì wọ́n ń ṣayẹyẹ nítorí ẹ̀ tí wọ́n bá dé ọ̀dùn tó ti ń ṣayẹyẹ wọ́n lè má rí èèyàn mẹ́wàá ẹ wá wo lẹ́yìn ikú Barrister àwa ń ṣe ayẹyẹ Barrister èrò wa ń wá láti gbogbo àgbáyé Agbájé lọ́lá ọ̀rọ̀ ní rẹ̀ ẹ mọ̀ bínú ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká jókòó ní ṣe. ṣẹ̀ṣẹ̀ ní sẹ́yìn àkúrò ọ̀sẹ̀. wọ́n ní mo lálágbá ń jagun ní Nàìjíríà. Ayinde mo tají lójú oorun. Ọkùnrin lásán ló ń kọ́ ni báńdíìtì ò jẹ́ agbádùn kìkàkà ò jẹ́ agbádùn gbogbo ara ló jẹ́ agbádùn àgbègbè owó wa ọ̀rọ̀ sí kí òun ti ṣe àìyíké. wọ́n ní bí bá lọ́kọ̀ ẹ̀mọ́ jẹ́ ọ̀rọ̀ mi bí bá báyìí ní àkọ́kọ́ ẹ̀mọ́ jẹ́ ọ̀rọ̀ mi. orúkọ mi ni Alhaji Sikiru Ayinde. ọ̀kan lára àwọn Barry Wonder live son tó lè jẹ́ pé lára àwọn one of the global fans of Barrister from the UK. Sir, the love for Barrister's music báwo ló ṣe bẹ̀rẹ̀ ẹ̀ ń gbọ́ rẹ́kọ̀dù bàbá ń gbà yẹn ní ládùúgbò ni àbí ọlọ́kàn ní kẹ́kàn fẹ́ràn ṣe ni when I was in secondary school ní 1976. Wow. So uncle kan window wọn ó kọjú sí iwájú ilé bàbá mi, so that man nílùú Barrister ní Ìjẹ̀bú-Igbó, wow, Ogun State. So orin Barrister ló máa play láti àárọ̀ títí di alẹ́. Ìgbà yẹn ní rẹ́kọ̀dù kan wá jáde, jẹ́ káyìndé gbáyé, wàláì máa wá jókòó báyìí, máa lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ sí iwájú tàwa síbi etí wíńdò ẹ̀, òun ni màá máa gbọ́ tí màá máa kọ bí mo ṣe fall in love pẹ̀lú Barrister ni. láti 76. láti 1976 and since till today mi ò ń gbọ́ rẹ́kọ̀dù ẹlòmíì, mi ò dẹ̀ ń gbọ́rin ẹlòmíì, mi ò ra rẹ́kọ̀dù ẹlòmíì rí. Barrister kò dẹ̀ sí rẹ́kọ̀dù ẹ̀kan tí mi ò ní, kò dẹ̀ sí táìtù orí àwọn orin ẹ̀kan tí mi ò mọ táìtù ẹ̀ sórí, tí mi ò mọ SQLP nọ́mbà ẹ̀, tí mi ò mọ gbogbo ẹ̀ sórí. Sir, in his lifetime ṣé ti ẹ̀ rí wọn níwò mi wò tó ń mọ̀ ìtẹ́ mọ̀ wọ́n ṣáàbà níyẹn wà sá. mi ò láǹfààní yẹn, ó dẹ̀ dùn mí. mo rí wọn torí pé wọ́n máa ń wá sí Ìjẹ̀bú-Igbó, ṣe wọ́n á ṣeré fún Naira Pools every year ní Ìjẹ̀bú-Igbó, so I was always there.
tó bá ti wá sí Ìjẹ̀bú báyìí I was always there. Then ìgbà tó bá ṣeré ń Ìbàdàn náà ní Liberty Stadium 1984 ní Wẹ̀mímọ́ production I was there. So tó bá ti wá ṣe nílẹ̀ airport nígbà tí ó ṣeré nìkan I was always there. The only thing ni pé tó dùn mí jù tó jẹ́ pé every time tó bá ń rántí ó máa ń pa mí lẹ́kún ni pé I was not able to shake his hand. Wow. That is my biggest regret in life. Wow. I wish I could. ẹ̀yin lẹ gbégbèsè ń gbà yẹn àbí kò àǹfààní ò tiẹ̀ yọ ń gbà yẹn. àǹfààní ẹ̀ ò yọ because we were young and tó jẹ́ kí wọ́n á tún fẹ́ràn ẹ̀ jù gan nígbà tí ó wá ṣeré ní Liberty Stadium. Gbogbo wa ń gbà yà wá ọmọ school 2 naira ní asan. So we were put in a very far place to be watching him. And he was the main star ọjọ́ yẹn. So ngbà tó wá di pé gbogbo àwọn eléré ń ṣeré ngbà tó wá kan Barrister bá sọ pé gbogbo àwọn ọmọléèwé tó san 2 naira yẹn I wanted them to come to me. Yí pé àwọn yẹn gangan làwọn wá ṣeré fún wọn bá ní pé ṣe ni kí wọ́n lọ ṣí géètì fún wa. Barrister bá sọ pé tọ́wọ́n bá ti ṣí géètì fún wa wọn ò ní ṣeré. Wọ́n láti ṣí géètì fún wa tí gbogbo wa wà lọ́dọ̀ Barrister. Látijọ́ yẹn no. Ìfẹ́ yẹn tó wá pọ̀ sí i. So 13 years after tó tí ẹ̀yìn yẹn fi ń rí báyìí. Because Barrister ti sọ ó ní nǹkan tóun fẹ́ lé ayé òun ni pé òkìkí tí ò ní parun òkìkí ẹ̀ ò dẹ̀ lè parun. Àmín Ọlọ́run. Barrister was a very good person, was a prophet. He was somebody that tí Ọlọ́run rán pé kó wá jíṣẹ́ ó dẹ̀ jíṣẹ́ yẹn ó dẹ̀ jẹ́ lájẹ pé. Nàìjíríà mi lè wà ní abẹ́ tí òun wá láti òkè òkun. Torí ẹ̀ mo ṣe wá láti UK. Ọjà gàrí ti léwó ráìsì ò ṣe é jẹ fún mẹ̀kúnnù. Òṣìṣẹ́ dàbí ọ̀lẹ òṣìṣẹ́ dàbí ọ̀lẹ tó bá ṣẹ̀ṣẹ̀ ní káàkiri pọ̀ bá gbé mọ́ abẹ́lẹ́ o àforíjì ló kù kọ́ba ó foríjì ní sáwá ṣẹlọ̀ ní báyìí. So mo kàn yá nínú mo máa ń yá nínú ọpọlọ bàbá yẹn kọ́lọ̀ ń kó bá mi délẹ̀ fún un. Ethnomusicologist Samide Layo Isola Erin ìyá Alùmọ̀síra ìmùlẹ̀ orí tèmi ìyá mi. Ádámù sí ìdàgbòlúwa fún mi láyọ̀. Àmọ̀ kẹ́kì ọmọ wọn nílé ọ̀pẹ yòókù tẹ̀sán ọmọ àlùbáńkúrí ìyẹn ní Ìjẹ̀bú Jẹ̀ṣà. Lágbára Ọlọ́run ọba owó tẹ́ fi ná mi lówó láṣẹ Ọlọ́run ìjọba. Àpamọ́wọ́ owó àtàjèrè ọjà. Ádámọ̀síra ìyá mi lọ́la. Ọmọ lọ́la ọmọ ní ìyá ọmọ ládé orí ẹni. Ojúdówó ọmọ Ìbàdàn ní lọ́la. Ọlọ́sùnbọ̀ burúkú rẹ̀ gbọ́dọ̀ ṣe kòrò yẹ burúkú rẹ̀ gbọ́dọ̀ ṣe. Àyà lásìkò mi, ìdájọ́ mi kò rí ẹlẹ́bùkọ́ òjòrò lórí ìdúrí. Gbogbo Houston, Texas, kò máa ma ní ìbàjẹ́ ọlọ́sùnbọ̀ ní ìyá mi lọ́la. Bẹ́ẹ̀ bá délé ẹgbẹ́ mi kí àlọ́mọ̀kẹ́ kí ìyá mi Ádámọ̀síra o. Tèmi ni Ajá Mansura. Hello ma, taba wo in one of the intellectuals in Nigeria ní overseas ni ẹni tó wá jẹ́ akọ̀wé ọ̀mọ̀wé tó wá jókòó tó ní Fuji tó fẹ́ ní ẹni tó kọ Fuji something might have spurred you into this. Ṣé bàbá ń gbọ́nulé ni abonitẹ́ ń gbọ́ ládùúgbò tẹ̀ fi fẹ́ràn Fuji tẹ̀ fẹ́ràn Barrister? Okay, that's a very good question. Mi ò kí n gbọ́ Fuji ní ọ̀rọ̀ lé torí because of my background. We don't play music in the house, but my mother, mami ní shop kan tí ẹgbẹ́ wọn báyìí rédíò màdó àbẹ̀ máa yẹn máa play Barrister all day long ní Òṣogbo ní Station Road 1973. That was the year tí mo ń tọ́ láti move from primary school to secondary school. The entire summer mi gbọ́n kan ju jẹ́ ká Ayinde gbáyé o jẹ́ ká Ayinde gbáyé kò ṣẹ̀yìn Síkírù táwí ò ṣẹ̀yìn ẹ̀yẹ bínú Alhaji Barrister jẹ́ ká Ayinde gbáyé. Orin yẹn ni Alhaji fi hook me in. Wow.
because èmi jẹ́ èèyàn kan tí mo lójú àánú even though I was only about 13 years old the year yẹn but ìgbà Alhaji sọ pé ojú mẹ́rin ló bí mo ojú méjì ló ń tọ́ ẹ jẹ́ kí ìyàwó jèrè mi I was little but I kept thinking pé kí ló dé ẹ fi ọkùnrin yẹn sílẹ̀ ẹ jẹ́ kó gbáyé ó ní ẹ jẹ́ kí mọ́tò ń dànù òun fẹ́ ṣe kíní kan gbogbo ẹ̀ I was just so I care so much for him I don't know him but mo kàn ṣáà feel sorry for Alhaji ni so ìfẹ́ tí mo ní fún ọ láti gbà yẹn tí mo tún feel sorry fún wọn yẹn ló wá grow up till the point tó fi yẹ pé now only Barrister now became therapeutic for me. Wow. Yeah. Tí ẹ bá wà confused tẹ bá wà sad tẹ bá mọ what to do ó ní mo bi ìyá mi léèrè wípé ṣìfà ò ṣe fún mi ṣìfà ò ṣe fún mi ògùngùn tó fi wọ́n ọmọ dàgbà ṣe fún mi ó ní àwọn sọ pé ọkọ mi kò sí nǹkan tó àkọ́kọ́ta ìgbòho ó ní pé tí kinní kan bá gbẹ lójú lọ́ṣàlọ́ àlá kó gbé kó dà ṣàdúrà sọ náà so ìyẹn gan fún fi rán gbogbo wa létí pé tí nǹkan kan bá ń ṣe má sọ pé ìyá mi kan ní bàbá mi kan ní kọ́ lọ́ṣàlọ́ àkó kan. bẹ Ọlọ́run. so Alhaji ṣe lọ́rọ̀ sàmọ̀ fún wa èmi jẹ́ nǹkan tí mo ka Quran so tí má ti pẹ́ Alhaji ń fa ayé ọmọ jẹ́ kí n rántí ìgbà tí mo wà ní kékeré 10 years old tí mo ṣe Quran mo máa rántí àwọn àyà yẹn ó máa inspire me. So I got a lot of inspiration from Alhaji. Wow. And when I'm down, I listen to Barrister music to uplift me. This year's edition tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì Nàìjíríà ń bí ṣe lè sọ pé ó wà successful. Yeah. Alhamdulillah. This year, 2024, second Barrifest is much more successful than the first edition that we had in 2022. Wow. Kí ni àwọn nǹkan tẹ́ rí? Nǹkan tó ṣẹlẹ̀ pé ṣàpé tó bá kọ́kọ́ ṣe event lákọ̀ọ́kọ́ ẹ máa rí àwọn mistake kan tẹ́ ẹ ṣe so by the time you are preparing for the second one you realize the last mistake that you made and you correct it and make sure you don't make the same mistake again. So effort everybody made it to be more successful than the first one. So àwọn ọmọ ẹgbẹ́ yín táwọn wà káàkiri jẹ́ pé wọn ò láǹfààní àti wà ń bílẹ̀ ní against 2026 kí lè fẹ́ sọ fún wọn. We want a miss. Wow. We always wanted. We all want family. We want the Barry family. So we would have liked for everybody to be here, but for some reason or the other, Wallahi. Only something comes up to her beyond your control. Yeah. So mo pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn fún àwọn tí a rí láti pé one way or the other they couldn't make it. Ṣùgbọ́n after seeing the video for this 2024, I'm sure they will all be gearing up and be looking forward to the next one. Inshallah, one of them will be Wasitu Bangala. Then Barrister, 13 years after his demise, lójoojúmọ́ ni ìrántí ìrètí gbogbo ẹni pa máa yí ló ń pọ̀ sí. Then this kí ló lè facilitate ẹnu ayé ẹ̀dá tí ò sí láyé mọ́. Gbígbàdúrà ni. Àwọn Muslim ń gbàdúrà ká sọ pé rọ́bà náà àti iná ìdùnnìyà àìsànàta àbílà ìrántí àìsànàta ọkìnà sábànà Ọlọ́run ṣe mí lórí ní ayé ń bí lọ́jọ́ gbèjà àdìkíámọ̀. Dàdá Barrister wa gbàdúrà kan Barrister sọ pé tóun bá lọ tóun bá sí láyé mọ́ kẹ́sọ̀ máa jẹ̀rán òun. Àwọn àdúrà tí Barrister ṣe ń gbà yẹn lọ́jọ́ náà lọ àwọn àdúrà yẹn lọ́lọ́run gbà fún un. Táwọn èèyàn rò pé ó ń kọrin lásán ni. Wọ́n rò pé ó ń kọrin ni. Afáyà tí a máa ka Quran tí kò lè ṣe ábọ̀mù kan máa fi Quran sí kò lè fi ábọ̀mù kan máa ṣe àṣàlùtò fún ànábì gbogbo àwọn nǹkan tó ń ṣe nígbà yẹn gbogbo ẹ̀ ní Ọlọ́run gbà torí kí àwọn àdúrà tá a máa ṣe tọ́nà máa gbà ṣùgbọ́n Ọlọ́run gba àdúrà Barrister ó gbà fún un nígbà tó kú jù pàápàá jùgbà tó wà láyé lọ. Allahu ẹ ló máa. Adumayado bí Yorùbá máa ń bí Adumayado bí ti kóró ṣe ó máa máa kú pẹ́ẹ́pẹ́ tó dàbí òyìnbó òbíjọba ní ti dé bọ́ọ̀dà tó dà. Ẹni tí mo bá ń pè ní sèmi àwọn ti dé kọ́. Bàbá ọmọ tí àwọn èèyàn mọ̀ káàkiri àgbáyé 13 years after tí Alhaji ti dolóògbé àwọn èèyàn sì ń ṣe ẹ̀yẹ wọ́n ń yọ̀ wọ́n ń dun níbi ẹni pé ó sì wà láyé láàrin wọn. Jẹ́ wọn pé ó ti sọ síwájú ó ní nǹkan tó bá wọ oníkálukú ní kò tọrọ lọ́wọ́ Elédùmarè wọ́n tó tọrọ lọ́lọ́run fún un ó ní tí òun bá lọ tán wọ́n máa jẹ̀rọ òun tó pé ọlá òkìkí òun ó fi wé ti ànábì wọn. Sallallahu alayhi wa sallam. Ṣé Quran ti rí? Allah. Ṣé Bible ti rí? Rárá. Ó kọ Barrister lè ti
so bóyá wọ́n máa lọ lórí forever ni. promoter ni ǹjẹ́ àṣeyọṣepọ̀ tiẹ̀ wà láàrin ẹ̀yin méjèèjì. kò ṣe máa fẹnu sọ àṣepọ̀ tó pọ̀ ló wà jẹ́ pé àlè máa fẹnu lórí kò ń ṣe ní kò ń ṣàná tó àlè ṣe máa àjọ ń jí àjọ ń sùn àjọ ń jẹun àjọ ń wẹ̀ àjọ wẹ̀ gan-an sauna àjọ steamer so many things ní dáadáa. àìsí ẹ̀ mọ́ kí lẹ́yìn miss nípa Barrister. mi ò lè sọ pé nǹkan ẹyọ kan báyìí nítorí pé ó pọ̀ ṣé ìgbà tí àjọ ń jókòó sọ̀rọ̀ ni àwọn ọ̀pọ̀ tájọ́ máa ń fúnra wa ni àwọn nǹkan míì tí wọ́n máa béèrè tí wọ́n máa ní ṣé bó ṣe rí nìyẹn tájọ́ máa jà ní lórí pé a ní kò rí bẹ́ẹ̀. ẹ máa ń disagree. wọ́n máa ń sọ pé èmi nìkan tó bá ṣe rẹ́kọ̀dù kan wọ́n sì wọ́n á pè mí pé adéwà mo ti gbọ́ adéwà ló máa ń pè mí. adéwà ló máa ń pè mí ní máa ń pè wọ́n ní àgbà tó máa sọ pé ṣé mo ti gbọ́ rẹ́kọ̀dù máa sọ pé mo ti gbọ́ wọ́n nìkan ló máa ń rí pọ́blẹ́mù wọn ló máa ń rí mistake ẹ̀ wọ́n nìkan Barrister kò sẹ́tò rí pọ́blẹ́mù. ṣẹ́yìn máa ń rí mistake wọn ni. máa ń rí mistake àwọn àdúgbò wọn nígbà míì wọn wá yẹ wọn tó lọ sọ a máa tó ṣe ṣọ́nà máa ń túnṣe. ok kó tó di pé bí wọ́n gbọ́ síta ni wọ́n á ti kẹ́yìn gbọ́ wò náà bí. kí wọ́n tó jáde síta oníwà tó jẹ́ pé tó bá jáde síta a máa gbé kájọ máa sọ̀rọ̀ lórí ẹ̀ tí máa fẹ́ fún pé Alhaji ipò báyìí ni o wọ́n máa ní ìwọ nìkan ló máa ń ní mistake Barrister mistake tó lọ fún mistake wa so bó ṣe máa yọ mọ̀ pé etí ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ń gbọ́ orin bẹ́ẹ̀ni òye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ń wò ìmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ń gbọ́. sir his last record àwọn èèyàn ní pé Alhaji fi dágbére ni ṣẹ́yìn gbàgbọ́ fi dágbére ni. ẹ jẹ́ bí ọ̀rọ̀ Barrister òun ṣe lọ́jọ́ tí tó kò tí ì ṣẹlẹ̀ bá a ṣe wà ìkọjọ́ ìmísí ni ìkọjọ́ jẹ́ pé òun fọ́ máa sọ nǹkan nípa báyìí púpọ̀ yìí pé ọjọ́ iwájú ló ti ṣe sílẹ̀ tó Barrister ò ṣe farawé èmi ò rò lórí ẹ̀ mi rí ẹ tí mo lè fi wé o. so a lè rírú ẹ̀ mọ́. ẹ lè rí táwọn ṣe fẹ́ rí Barrister pọ̀ mo lè analyse orin mo lè analyse everybody yàtọ̀ fún orin wọn gan ṣùgbọ́n Barrister ò ṣe analyse wọ́n máa ní pé what is the meaning of Barrister máa sọ pé Barrister is a decimal point that has position but no side o ṣé o lè fi ṣé òun ló fẹ́ fi. ìyẹn Sikiru ṣé òun ló fẹ́ fi wé ṣé orin ló fẹ́ fi wé ṣé ìlú ló fẹ́ fi Barrister fúnra ẹ̀ fún àwọn onílù nílù ó pé ní kò sí artist náà ó pé Barrister pé ó pé kò sí ọlọ́jọ́ ìbí ìdè bójú ọpẹ́ lórí ẹ̀ẹ́dìgbò fún ojú ẹ ṣe kò ní bàjẹ́ láìláì ṣé o ti ṣé ìyẹn nìkan lè rántí wà bí mi. orí pọ̀ mélòó la fẹ́ dárúkọ ṣùgbọ́n eléyìí tí mo nífẹ̀ẹ́ jù wọ́n bá ti pílẹ̀ jẹ́ pé mo máa ń dìde jó. sir 13 years after his demise Alhaji ti lọ ọdún mẹ́tàlá sẹ́yìn báyìí wọ́n ti lọ lẹ́ni ayé tó kóra jọ wọ́n lù wọ́n jó Barrister to you lóyún wo ni. ṣé mo tí ògo bá wà ògo tí ẹni ò bá sí láyé mọ́ ògo yẹn á yìí máa dùn lọ ni. iye ènìyàn tí bàbá tó ti sọ lórí lágbàáyé ògo ló ń ka and that is the reason why gbogbo àwọn èèyàn ṣe ṣùgbọ́n àwọn láti jẹ́ wípé nígbà tí bàbá ti lọ kẹ́yìn wọn ò gbọ́dọ̀ bàjẹ́ olómúrò àwa náà dìde torí nínú àwọn olóríire tí wọ́n ṣoríire làwọn olórin tí wọ́n kọ ní bíbá ilé mi láti ìpìlẹ̀ torí bàbá is a founder of Fuji music ṣe èèyàn tó tẹ̀dá àkọsílẹ̀ tí gbogbo àwọn olórin yòókù fi dìde lẹ́nu ṣe hàn kó di dandan wọ́n máa ṣèrántí lóyún bẹ́ẹ̀ ènìyàn tí wọn ò gbọdọ̀ gbàgbé láyé wọn ni so bàbá jẹ́ ènìyàn tí Ọlọ́run lò láti máa mú àwọn ògo jáde lágbàáyé so àwọn nǹkan wọ̀nyí kò sí bí ayé ṣe máa gbàgbérú àwọn èèyàn àwọn ló dàbí Jésù tọ́lọ́run tó rán wọn sáyé lásìkò àwọn Fuji tó ń kọ Fuji. sàkẹ́tọ̀ máa lọ sà àwọn tó ń rákù tó ń kọ́ tó ń ṣe wà káàkiri àgbáyé kí ni mẹ́sẹ̀gì fún wọn ẹnìkan lọ arẹ́yìn ẹ̀ báyìí àwọn ń kọ́. ohun tí mo máa gbà nímọ̀ràn fún àwọn tí ó kù tí wọ́n ń bọ̀ lẹ́yìn àbí tọ́lọ́run ti pè wọ́n jáde tógo wọn ti wọ̀ sáyé ó ní pé kó máa ṣe dáradára irú tí bàbá yìí ṣe torí tí bàbá yìí bá jẹ́ ènìyàn tí kò nífẹ̀ẹ́
àtọmọ kékeré àtàgbàlagbà kò sẹ́ni tó máa wá nígbà tó wọ́n máa sí tó ní ìwọ̀n ni ṣùgbọ́n torí pé bàbá wò pé àwọn èèyàn tó pọ̀ gbọ́dọ̀ dìde látara wọn so èyí ló máa jẹ́ kí n rọ àwọn ènìyàn tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó ń bọ̀ lọ́sẹ̀ wípé káwọn náà mú ìgbé ayé báyìí lò láwọn ènìyàn dìde látara wọn sódà kan lè sọ dáradára ń pa wọn lọ́jọ́. Orúkọ mi ni Sherifat Ogunṣolú. Gbajúgbajà òṣèré tíátà, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ tún fi yòókù kú. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yeah, ẹ̀yin náà ẹ wá síbí lẹ́nu. 13 years after the demise of Alhaji Sikiru Ayinde Barrister, ó sì ń dùn lọ́tún, ó ń dùn lọ́sì. Kí lẹ fẹ́ sọ nípa ẹni yìí? Ṣé mọ̀ wípé Alhaji àgbà wọ́n ní téèyàn bá porí akọni àfìdálálẹ̀ gàràgà ẹ̀yin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ fújì kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ yọ Sikiru Ayinde Barrister kúrò torí orin fújì gan Alhaji àgbà nígbà ayé wọn ní orin fújì ó ti di alágbádá alágbádá ń yọ tiẹ̀ oníkẹ̀ǹbẹ̀ gan yọ tí àwa gan tá a wọ blouse àrí tiwa náà yọ. Tẹ̀yẹ sọ̀rọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Tẹ̀yẹ ní fíìmù. Oníkálukú ló yọ tiẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi torí mo expect àti rí àwọn FUMAN Fuji Musician Association of Nigeria látòrí Alhaji K1 the Ultimate. Ṣínà Àkànní Pasuma ni Òṣùpá ni kódà Alhaji Kollington gba tẹ̀ mọ́ pé ibi gẹrẹjẹ là ń bá gbà àwọn ti dàgbà náà ṣùgbọ́n àwọn tó yẹ kán wá ṣaṣojú wọn bí lẹ́nu ó yà mí lẹ́nu. Àbọ̀ ṣe ń bọ̀ ni. Wẹ́ ká sì máa retí àbí wọn sọ fún wọn dẹ̀ ni àlè sọ ṣùgbọ́n mo expect láti rí wọn bí lẹ́nu. Nígbà tí àwọn tí wọn kì í ṣe bí wọn kì í ṣara Àyìndé tó ń ṣe dáadáa báyìí this message wo lẹ ní fún àwọn tí wọn kọlu fújì lẹ́nu táwọn ṣe tó ń kọrin yìí láyé sì mọ̀ wọn. Bẹ́ẹ̀ ni ìmọ̀ràn mi fún àwọn tó ń kọ fújì lẹ́nu ni wípé nǹkan téèyàn bá ṣe òun náà làwọn èèyàn á ròyìn so Alhaji àgbà àwọn ni bó tiẹ̀ jẹ́ pé mo wo clip kan pé Alhaji Kollington ó rẹ̀ wọ́n díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run á fún wọn ní àlàáfíà ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ibi nǹkan téèyàn bá ṣe òun náà ló máa gbà tí Alhaji Dr. Sikiru late Dr. Sikiru Ayinde Barrister òun là ń sọ lénìí kí náà fẹ́ sọ nípa tiyín kí náà fẹ́ sọ nípa tèmi gan tí n bá papòdà ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe dáadáa tó ìmọ̀ràn mi. Nígbà tó ti wà láyé ṣe ní àjọṣepọ̀ pẹ̀lú wọn rárá? Mo ní àjọṣepọ̀ pẹ̀lú Alhaji mo mọ̀ wọ́n torí wọ́n sì mọ̀ yín. Alhaji mọ̀ mi kódà dimensional fuji wọn tí wọ́n ṣe ní 1992 mo wà nínú clip yẹn so ṣùgbọ́n mo mọ̀ wọ́n èèyàn gidi ni Alhaji dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọn kì í fojú pààyàn rẹ̀ even ìgbà tí mo ń ṣiṣẹ́ ní MITV tí wọ́n bá wá sọ́dọ̀ Alhaji mo rí tọ́mọ á ní aṣẹ́rẹ́rẹ́ bó ṣe ọmọ bàbá ẹ̀ aṣẹ́rẹ́rẹ́ bó ṣe bá pè mí nìyẹn ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí iwájú tí wọ́n dojúkọ tó Ọlọ́run á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ èyí tán fi sílẹ̀ kò ní bàjẹ́ torí pé kò bàjẹ́ náà òun náà ni a ṣe ráwọn èèyàn bí lóríṣiríṣi. Two years ago àjọṣe ń bí náà ni but ọdún yìí ó dà pé gbogbo tó fẹ́ kàn sí o àbọ̀ ti kàn sí already. Beauty nǹkan náà ni kéèyàn máa get better you know they said wine always gets better taste better every time so gbogbo kùdìẹ̀kùdìẹ̀ ti last year or 2 years ago rather 2 years ago àti wò gbogbo ló kù sí gbogbo ló ṣe kí ni nǹkan tá a tún ní láti hard sí to make the event more colourful and more memorable. So alhamdulillah we are having Fuji documentary now and most people that wasn't around last time they are here and if you look at it alhamdulillah. Then going forward another 2 years another 6 years 10 years. Grace is a bahano
it's a every 2 years thing. So inshallah, like the next 2 years we are planning it in Lagos and at the same time USA. Yes, there's going to be a USA aspect, but by no matter 30 years. I mean 40 years, the Barusaati gbé Fuji or America. So we're going to celebrate that. Then we're going to do another 2 years in Lagos. Ọmọ Ismail Adémọ́lá Adéṣígbò. ọ̀kan àwọn olólùfẹ́ Barrister àbí bẹ́ẹ̀ kọ́ ni. Alhamdulillah bẹ́ẹ̀ ni. ọdún mẹ́tàlá ti kọjá tí olóògbé dókítà Sikiru Ayinde Barrister ọmọ Balógun tó ti lọ síbẹ̀ bí ẹni tó ṣì wà láyé náà ni àwọn ṣì ń gbárùkù tí ń gbọ́ orin ẹ̀ ń ṣàyẹ́sẹ̀ ń ṣàpọ́nlé ẹ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ tipẹ́tipẹ́ kí lè sọ ń pa Barrister àti kí ló ń fa ilé yìí. Kò sí ní tó lè mọ́ fa gbogbo tí à ń rí tó lè fa tí ó ń ṣẹlẹ̀ lẹ́yìn ọdún mẹ́tàlá tí Alhaji àgbà ti fi ayé sílẹ̀ lójú pé nínú orin wọn kan wọ́n ní àtúbọ̀tán ló mọ̀ yẹ kó jà fún tèwé tàgbà. àtúbọ̀tán ló jayù tó yẹ fún tèwé tàgbà ẹrẹbẹntẹ o. fífún wa láyé ká sì rà lè jẹ Ọlọ́run ti sọ fún pé àtúbọ̀tán Barrister yóò dáa kò dẹ̀ yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ tí a bá wò ẹni bẹ́ẹ̀ pé ó ní tó bá lẹ́nà tó yẹ kó follow àmọ́ I always tell you something about Fuji n tó ṣẹlẹ̀ nípa Fuji ni pé ẹ̀yin bàbá wa ní Yorùbá lè bá mi sọ ní kíní tí wọ́n pè ní define everything about Fuji is define. tó tinú ẹ̀mí wá tí kì í ṣojú lásán. gidi ni ṣé rí gbogbo arrangement ọ̀rọ̀ Fuji àwọn èèyàn àwọn àríṣẹ́ pé is defined to be the way it is. Tá a bá wò pé Barrister ó jí wéré Ọlọ́run fàyọ láàrin gbogbo àwọn tó bá bà fún kí wọ́n tó bí Barrister gan ni wọ́n ti ń kọ wéré bẹ́ẹ̀ tí gbà tó bẹ̀rẹ̀ sí ní jí wéré tá a bá wá wo wéré Ọlọ́run fi ṣe àkàndá kan débi pé gbogbo àwọn tó jọ̀gà fún ni wọ́n ti wò pé ó kàn wá Ọlọ́run sì bí ẹ pé àwọn ọkọ̀ wéré rí kó tó di pé ó di kíní ló ti di ọ̀gá nínú wéré tá a bá tó wá wo lọ kùsùrùkù ó tó wá jí wéré ọbọ̀ sí sákárà ló fẹ́ gbé bẹ́ẹ̀ Ọlọ́run ọmọ bó ṣe yí mọ́ kan Ọlọ́run wá gbé tí ń jẹ́ Fuji jáde láti ara rẹ̀ tọ́lọ́ wá ní pé kó gbé Fuji yẹn jáde ó wá gbé Fuji yẹn náà jáde ẹ wá wò bó ṣe ń gbé lọ ó ní àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ wéré tó yẹ kí wọ́n jọ bẹ̀rẹ̀ Fuji àtọ́ àti bàbá wa kọ̀dé tí àlàjẹ́ jọ ń jí wéré àwọn tí wọ́n jọ jẹ́ contemporary rẹ̀ nù wéré wà bẹ́ẹ̀ tí gbàtọ́ lóun máa ṣe nínú àṣepọ̀ ìfẹ́ tó àti General Kollington ní ìjọba wọn fún rẹ̀ ló tún fọ Alhaji Kollington mọ́ra táwọn tó tún jẹ́ àgbà fún méjèèjì nínú Fuji wọ́n sọ pé inspiration láti jẹ́ pé Alhaji Kollington di second in command sí ọ wá látọwọ́ pé àjọṣepọ̀ pé gbogbo ẹ̀yẹ ti fi ojú wo Barrister yẹn gbé pé aṣíwájú wéré pátápátá gbà yẹn bẹ́ẹ̀ ìmúdẹ́rẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ contemporary tí wọ́n jọ jẹ́ ẹlẹ́gbẹ́ nínú wéré gan wọ́n sún sẹ́yìn gbà wọ́n ti rí àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn àti àlè bàbá wa kébé ń kó àlàkọ́lọ́jà rí bàbá pẹ́ ìgbà wọn ti á rí báyẹn pé ẹni tá a rí bí aṣíwájú ni ẹni tí ẹ jọ rìn ní o ti di gbákejì ẹ̀ náà nìyẹn ọ̀wọ́ yẹn jọ wà lára méjèèjì ó tún wá sí síwájú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ fúnra inú wọn náà ni wọ́n tó ti fọmọ wọn yọ níbi wọ́n ti dákọ̀ gbogbo àwọn tó gbìjà wọn nígbà no more war kankan àwọn tó ju àwọn gan lọ nínú wéré tí wọ́n sọ̀pọ́tì wọn bí tó lọ́jọ́ orí lọ́fàsís bàbá wa lọ́fàsís jù wọn lọ bẹ̀tí bá wá dákọ̀ wọ́n fi orúkọ kéwàá di ọtí lẹ̀ máyégún olórí ọba wa kiri àtìgbà yẹn náà Ọlọ́run dẹ̀ wà mú iwájú tí wọ́n tò sí yẹn náà kéwàá tí a wà láti gbà yẹn di ọjọ́ òní. Ilé mi bí wọ́n sọ pé many things about Fuji bí tẹ́ bá mi pè lẹ́ẹ̀kan ó wà define it's just define it's more than ordinary it's more than ordinary ó kà yẹ pé gbogbo define tó wà lórí Fuji ó bẹ̀rẹ̀ látòrí Agbájélọlá tó ṣe abẹ́rẹ́. tábà wo Barrister kí n má gba àsìkò yìí torí mo rí pé iṣẹ́ pọ̀ kí ló mú ìyàtọ̀ sáwọn onífújì yòókù kí ló mú ìyàtọ̀ sẹ́ni Barrister jẹ́ àti sáwọn olórin yòókù generally. ẹ̀ tí mo fẹ́ ṣe ibi tí mò ń lọ gan lẹ́nu but Barrister yẹn ṣe pé pàtó wà láàyè ìmọ̀ rẹ ní ìmọ̀ wa rẹ ní ìlẹ̀kẹ̀ ọgbọ́n náà sọ bí tí wọ́n sọ ibi pé kì í sábà fẹ́ tásí pé nínú gbogbo olórin ẹni sọ pé àti wọ́n sọ pé in the field of Fuji music oní leader in the field of pé tó bá jẹ́ tẹ́lẹ̀ bá délé oní Fuji tó bá fẹ́ mọ̀ sọ pé tẹ́lẹ̀ bá délé olórin ó sì àwọn kankan tí ẹ bá wà níbi tá a ti ń ti gala drive lánàá wọ́n kọ́ mu wípé ó bẹ̀rẹ̀ lórí wípé bóyá ní ọjọ́ orí mi mo lè mọ́ o but nígbà tẹ́mi sì ń gbọ́ kó tó di pé àbẹ̀rẹ̀ sí ní gbọ́ Barrister gan àti ń gbọ́ bàbá wa Haruna Sọlá Yusuf Ọlátúnjí Sàkálà Ìgbàdé Àìná Ọmọwúrà ní èmi òrò lórin tí mò ń gbọ́ pé wọ́n ń ṣàdúrà fún àwọn tí ń bọ̀ lẹ́yìn àwọn
orí Barrister lèmi ti bẹ̀rẹ̀ pé kò tí kò bí wọ́n wà lẹ́yìn rẹ̀ bí wọ́n wà lẹ́yìn rẹ̀. akọ́ṣe bàfàrà wájú a ṣe fún rẹ̀ àtàwọn fún ọ̀dọ́ ń bọ̀ lẹ́yìn. a ṣe bàfàrà wájú a ṣe fún ẹ̀ tí ẹjọ́ jẹ́ déédéé àwa ṣe fún ẹ tí àwọn tí tó ń bọ̀ lẹ́yìn mi but by that time àlẹ́ tí sọ pé àwọn kan wà lẹ́yìn ẹ̀ lọ títí bẹ̀ Charlie Ọlọ́run bá ṣe pé bẹ́ẹ̀ tó ti rí ọ̀la tó ti rí ọ̀la pé irú ọ̀pọ̀ lẹ́yìn ìrun inú sì tún sọ pé àkìtàn ni mí ó ti wò pé fún tó ń gbé lọ́wọ́ yìí ọjà ní ọ̀dà. bàbá nípa mọ̀lẹ́bí ń kọ́ kéèyàn ó project family ẹ̀ pé èmi ọmọ ọba yìí mo lẹ́gbọ̀n mo lábúrò. ara tó fi yàtọ̀ náà tá a tó fi mọ́ sọ pé yàtọ̀ bí tọ́lọ́run tó ṣe fún ẹ jẹ́ pé ẹni tó bá gbórin Barrister dáadáa tó jẹ́ pé you are conversant of Barrister music pé ọmọ ìyá ni kò sọmọ bàbá in fact àwọn bàbá nínú rẹ́kọ̀d tó ti pẹ́ Aláìndé ń kí yín ni wọ́n ti kí ọmọ bàbá wọn Alhaja Sikiru tùmí kíní kan ọmọ Fẹ̀yìntọ́lá mi ọmọ kíní kan ọmọ Olorin ní Ìbàdàn ní ti kí. wọ́n tún kí orogún ìyá wọn. wọ́n tún kí orogún ìyá wọn kì í jẹ́ ká sọ pé ẹ̀kan wọn kì í yá ìdá wọn sọ pé àbọ̀yọ̀ ṣe mistake ni wọ́n tún kì nínú rẹ́kọ̀d mi nígbà tí wọ́n ń ṣàdúrà níbi tí wọ́n ti kí ìyàwó bàbá jíṣẹ́ mi fún Fẹ̀yìntọ́lá mi orogún ìyá wọn nìyẹn. Barrister is a family man ológun olórin tí wọ́n ṣe fẹ́ orogún ìyá wọn nìyẹn he still remember this. kò tún fàbúrò ẹ̀ náà ṣeré abárimísà mi Nurudini. gbogbo ẹ̀ jẹ́ pé wọ́n á kí àwọn ọmọ ìyá wọn ìtorí ìdí méjì ni wọ́n ní ti bàbá ìtorí ìyá wọn wọ́n bí àwọn kan sí wò látòrí bàbá wọn Lásùìtì Alhaji Fatai Alhaji Kabondo Alaska Ìṣọ̀lá Kàmọ́rù àti Alhaja Sidika Sikira àwọn yẹn tèdórí bàbá mi sátọ́jà búrò wọn. kò sẹ́jọ́ gbòòrò Barrister tí o kọ̀kọ́ mọ̀ sí ọgbà olórin bí gẹ̀ẹ́sì bò nìkan ni wọ́n fi láyé. àwọn tó wá ń bọ̀ lẹ́yìn kìlẹ̀ fẹ́ sọ káfíńkásẹ̀ lẹ̀ ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n àti rí ẹ̀yìn Barrister báyìí. àwọn tó jẹ́ tèmi a lè sọ pé àwa là ń sẹ́yìn Barrister o èmi máa ń sọ fáwọn èèyàn o àwa kọ́ o Barrister ṣe kinní kan àwọn tó sì jẹ́ olórin tó súnmọ́ mi mo sì máa ń sọ fún gbogbo olórin tí mo wà sí fẹ́ kí gbogbo wọn náà máa fi sọ̀rọ̀ because Barrister sọ̀rọ̀ kan àmọ́ ń tọ́lọ́ mọ́ fàṣẹ sí olóhùn tó bá wú kálukú olóhùn tó lọ́wọ́ Elédùmarè kì í jẹ́ pé Ọlọ́run fún lérè fújì nìkan ìgbà tó Ọlọ́run fún lérè fújì tán wọ́n wà máa sọ pé tí n bá lọ tán kí n máa gẹ̀rán kẹ́yìn máa gẹ̀rán mi kí n fi jọ Ànábì Muhammad ní. sallallahu alaihi wasallam ó tọrọ ẹ̀ lọ́lọ́run sì fi fún Ọlọ́run sì gbà fún ẹ tó bá fẹ́ rú ẹ̀ náà kó máa tọrọ ẹ̀. Olófújì kọ gbogbo olórin tó bá fẹ́ràn àtúbọ̀tán Barrister ní ti dáadáa kí wọ́n máa rántí ẹ̀ kì í ṣe bí Barrister ní rántí Barrister kì í ṣe ọmọ ẹ̀ 90% of our time sọ pé à ti ṣe ní UK I'm the secretary of UK nígbà tá a ṣe kí Ọlọ́run foríjì chairman wa Dr. Dapo Williams ẹni ẹ ṣe chairman wa nígbà yẹn tí ẹ kó wa jọ gbogbo àwọn ìyá wa táwọn náà kàn Adékanyè àmúdá ọmọ olónúure oríire náà ò ní ìdìbànújẹ́ Ọlọ́run mọ́ fi mẹ́múdá yàrá mẹ́múdá kọ́lọ́ bá wá sékò yẹ nínú rẹ́kọ̀dì yẹn àjàbọ̀ abẹ́ gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọ̀rẹ́ wọn bàbá ọmọ òtò lówó ẹ̀gbọ́n Olúwa àfíìsì Olúwa gbogbo alájọ wà bẹ́ẹ̀ àtàwọn allied club pátápátá ní UK àwọn allied club mọ́ proud of Barrister dọ́là pé gbogbo onífújì táwọn bá gbé wọ London ìpàṣẹ Barrister ni because Highlight Club is not Highlight Club ìpàṣẹ Barrister ni wọ́n fi dá Highlight Club rẹ̀ it's association of Barrister Club lọ́wọ́ di Highlight Club nígbà wọn yẹ extend láti mọ ẹ̀pọ̀ àwọn olórin yòókù it's association of Barrister Club association Asabo ni wọ́n ń jẹ́ before Asabo tó di pé ìyá kí wọ́n wá tó di Highlight association of Barrister organization ni wọ́n ní London ẹja fi yẹn lẹ ọ̀rọ̀ pọ̀ díẹ̀ ní tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé ẹni tá a bá fẹ́ ru ti Ọlọ́run ṣe fún Barrister ẹbí Fẹlá ní í ṣe fún Fẹlá but àwa tá a mọ Barrister rí tí ẹ tán mọ́ tí wò ó tí ẹ tán mọ́ a ní student tó ń ṣe ti bàrí a ní student ń dáwó sínú kinní yìí a ní kì í tẹ́tọ́ nítorí ẹ̀ àwọn tí ẹni tó fẹ́ làákàyè rẹ̀ bá ṣe kinní yóò sọ pé wọ́n fi ní Barrister jẹ ni èló la fẹ́ fi Barrister kíni èló la fẹ́ pa ń bẹ̀ ṣé téèyàn 20 níìsín bá ṣe wà níìsín tá a bá wo àjọ̀dún owó òní yìí a ní up to 20 people tó wá láti Amẹ́ríkà èló wá fẹ́ fi Barrister jẹ tí wọ́n fi rí tíkẹ́ẹ̀tì láti Amẹ́ríkà mọ̀ ọ̀bọ̀n bíbà èló wọ́n fẹ́ pa lórí Barrister wọ́n dẹ́ fi Barrister jẹ ṣé téèyàn mẹ́wàá bá ra tíkẹ́ẹ̀tì láti Amẹ́ríkà nítorí pé wọ́n fi Barrister jẹ èló gẹ́ wọ́n fẹ́ jẹ ń bẹ̀ èló fẹ́ kù lẹ̀ àwọn tó wá láti UK tí ẹ ra tíkẹ́ẹ̀tì wá láti UK tí ẹ wá celebrate Barrister èló wọ́n fẹ́ jẹ ń bẹ̀ tí wọ́n wá sí torí ẹ ra tíkẹ́ẹ̀tì kí ni wọ́n wá ń di ẹ̀
wow okòdùn ro àgbẹ̀dẹ kọ́kọ́tà a jẹ́ pé bí wọ́n ṣe ń rí owó díẹ̀ nìyẹn ìfẹ́ ni kò sí ìfẹ́ ni nígbà ayé ìyá yìí tiẹ̀ mọ̀ ṣó mọ̀ yín. bọ̀wọ́ rí ẹni pé ọlọ́run fún mi ní opportunity pé mo wà ọlọ́run kàn sọ wípé màá bọ̀wọ́ yẹn náà nítorí kò yẹ kí n wà níbi tí wọ́n ti pè mí sí àìtẹ́gùn ìjọ yẹn ní ìjọ tí wọ́n fún wọn ní Grand Music Marshal ní University of Ibadan àwọn man o war bet nípasẹ̀ wọ́n wọ́n tútù ọlọ́run ní kí n wà lórí àìtẹ́bù ìgbà tí ń bọ̀ wọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ yẹn àwọn góòtù mọ̀ pé tá a gbé léyìí sórí àìtẹ́bù nítorí bá wọn kí gbogbo èyí táwọn èèyàn ṣe báyìí sí wọn ìgbà tí ń bá àbádọ́dọ̀ mi tèmi ọgbọ̀wọ́ mo ti bẹ́ẹ̀ ṣe báyìí tán bàbá lọ́fà mi dìde pé ta ibo lélẹ́yìí wá lórí àìtẹ́bù tó fẹ́ fi gbogbo ìdọ̀bálẹ̀ pa mí yìí bó ṣe rí nìyẹn ẹ̀ẹ̀kan náà tọ́lọ́ ní kí n bá wọn bọ̀wọ́ rí nìyẹn alihamudulilayi ẹ̀ẹ̀kan yẹn náà. Mama Barije, yeah. Púpọ̀ ọmọ yín ti ń kọrin bíi dáàdì ẹ̀. Báwo lè ṣe feel? Inú mi dùn because wọ́n ní ohun tá a bí ni mọ́ ó yàtọ̀ sí ohun tá a kọ́. Bẹ́ẹ̀. Barije, bàbá rẹ̀ ń kọ́ ní ọ̀pọ̀ ọ̀pọ̀. Ṣùgbọ́n èmi ìyá rẹ̀ gan-an fúnra ọmọ olórin ìlú náà. Bẹ́ẹ̀ni. Bàbá mi kò lọ. Ẹ dárúkọ bàbá yẹn káwọn lè mọ̀. Orúkọ bàbá mi ni olóògbé àìkédà ìrọ̀lẹ́ Abaladura. Bọ̀ ẹ̀yin ò kọrin tí yín o. Mi náà kọrin ṣùgbọ́n oní church lèmi. Ìyẹn tí ẹ ṣàwo. I'm a leader in the church lọ́wọ́. Wow. Choir. 13 years or going to 14 years tí Alhaji ti kú. Báwo yẹn ṣì ń dìde tí o kì í ṣe family Barrister o wọ́n ń ṣẹ̀yẹ ńlá báyìí fún ọkọ yín lórúkọ ọkọ yín. How do you feel as a wife? I feel grateful. I'm so happy about it because Gani fún rẹ̀ àpò gbàgbọ́ pé àkọ́dá ọlọ́run ni wọ́n ẹ̀tọ́ náà fẹ́ bí èèyàn náà fẹ́ ni wọ́n ẹni tó náà dá special ni. So eléyìí then lesson wo ló wá jẹ́ fẹ́yìn as a person ẹni tí ò sí mọ́ tàbí ó lè ṣe celebrate ẹ̀ báyìí lesson wo ló jẹ́. Ó jẹ́ orí mi ìyá ni nígbà mo lérò lákòókò mo tún lérò rẹpẹtẹ oríire ńlá ni mo fún ẹni bá lò mo wá dẹ̀ dùn láti fún wa. Then kí lẹ miss nípa Barrister? A lot. Bíbàjẹ́. Bàbá jẹ́ pẹ́pẹ́ bàbá wà láyé ilé wa gbogbo ló máa ń dùn gbogbo àlè ló máa ń wá ọ̀tún lọ́sì ọmọ wa sílẹ̀ nígbà tó ń gbé bàbá lọ ẹ̀wọ̀n kan tó bá fẹ́ ṣèrántí nìkan ni àwọn ọmọ máa ń pàdé àwọn ọmọ òṣèlú òkèèrè àwọn òṣèlú ti lọ ní ọkọ ó jẹ́ kí ọmọ tí àwọn kékeré náà ṣì wà bẹ̀ bàbá nìkan ṣe àdúgbò ìlànà ìgbà tó ṣùgbọ́n láyé àwọn wálé
a máa rí wọn gbogbo a máa dùn gbà. Orúkọ mi ni Azizat Ọláṣadé Ìdòwú. Which of the Bari fans club do you belong to, ma'am? Everywhere. Everywhere. Yeah, all the fans club, but more identify more with sub logo. It will be the United States of America. At the Dr. Sikiru Ayinde Barrister fans club. That's the pioneer club, the first one ever. Then it will be America. Only any one significant thing for the man shit. To move to see others. Yes. Kini kono. Most of us, we are a group of sisters. Firstly, we always contribute money together. A man share a lot of charities, giving donations. For some time, to sponsor our software cabin, to allow for the opportunity, we give them some money. Amongst member or generally? Among the member, I pick randomly, and of course from our fans Olorin page. So we just ask them to consent the application, and then I review it. About it, they really genuinely need, yes. So actually, the man she ọ̀pọ̀lọpọ̀ ìtọrẹ. Ó ní àwọn ọmọ twins kan tí ẹ pé from back àwa ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti máa help wọn, and now the twins are 8 years old now. Wow. So these are some of the things tí a ṣe. In memory, I mean in remembrance of Alhaji Dr. Sikiru. In remembrance of Alhaji Sikiru Ayinde Barrister, because when he was alive, Alhaji jiyàn ṣe pé wọ́n máa ṣe ọ̀sẹ̀ ìtura ní púpọ̀. Ọmọ Abuja Buda ní Alhaji ò kì í ṣe àwọn rárá. Òun ló jẹ́ pé tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n wà níbí lónìí, it's not really because of his music, but his personalities, his morals. Alhaji, he was such a nice and kind person. Fojú pa ẹnìkankan rẹ̀, humble to the core. And for those qualities, I really make our fans he was strong for a very, very, very long time. Ma'am, 13 years after his demise, our Yoshin gather throughout the whole world on Wasi Nigeria, on millions of naira to celebrate this man. Then what could have facilitated that? Kilomuwa, Tomu Yato, different from others. Ìkíní, Alhaji ní olóòótọ́ tó kì máa ní ẹni. Ó ní ó dìgbà tóun bá lọ ká tó mọyì òun dáadáa. Ó tó Alhaji nígbà tó wà láyé, most people were against him. Different stories. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n wọ́n tó bá ní làákàyè, kò sí orin ẹ̀kan tó gbọ́ tó mú ẹ̀kọ́ kan jáde. Orin Barrister, mo mọ ọ̀pọ̀lọpọ̀ náà ọ̀rẹ́ mi tẹ́ kó orin Barrister straight in life wọn. I can tell you, I mean, maybe I'm also one of the testimony to that as well. Wow. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ẹ̀, kọjọ ayé ẹ̀ kó lè tó. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ẹ̀, kọjọ ẹ̀ kó lè pẹ́ láyé. Bàbá ṣe sílẹ̀ la máa bá káti kékeré ìṣọmọ gidi. Yeah, so many orin Alhaji kọ. So ẹni tó bá ní làákàyè, tó bá gbámọ̀ pálùjọ ní kọ̀ọ̀kan ọgbọ́n pọ̀ bẹ́ẹ̀ tó lè straight in. So ìyẹn that's the love. That's the depth of love. Pé náà bàbá yìí teacher ni, angel in a way ni, àkàndá èèyàn ni, tó wá fóònù yẹn, tó wá fi pass on many messages. So for that, the passion and the love will always be there. Then for a woman, time by at what point they fall in love pẹ̀lú orin yìí? Ṣé true dáàdì ni ọbẹ̀ orin tó ń tẹ̀ ń bọ́lá dùgbò? At what point? I can say, they are to be 6 years. Wow. Popsi man play Barrister, one play Yusuf Olatunji. I'm not sure. Sakala Ìgbàlẹ̀ àǹkó. Sakala, màá wá jókòó, màá ní orí wọlé tẹ̀ ń play ìdá kan tẹ̀ gbogbo kan tẹ̀ ń sọ yìí, ẹ play kíní wọn ní play. Barrister ni wọ́n máa ń pick jù. Mo kàn láì ajúwéjúwe yẹn. Nígbà tí mo gbọ́ ajúwéjúwe, oh my God, mo jókòó, òpó oníyan. Sani Ìbàdàn, ajúwéjúwe ẹ̀lẹ́ ò mọ́lé wa. Boys. Catch attention. Many years ago. Thank you.
your tolerance, your advice, your patience, and everything you did to make not just Dr. Sikiru Ayinde Barrister global fans a reality, but also for your Elder and Alhaji. You stood by all the clubs. You stood by all of us. Anytime we are confused or we don't know which way to go, we all feel very comfortable to come to you for direction. For this reason, we present these two awards. For the record. Alhaji Sikiru Ayinde Barrister, aka SK Sensation. Táwọn yóò mọ̀ tẹ́lẹ̀ sí Sikiru. Baba jẹ́ national president fún Official Association of Nigeria. lẹ́yìn àwọn Barrister fans club káàkiri àgbáyé wọ́n ṣe manifest season 2 ẹ̀yin ní Fuji náà ẹ wà ably represented ẹ wá dáadáa ìtàn ṣe yìí gẹ́lẹ́ fẹ́ sọ fún ọ lẹ́yìn fi lù wọ́n lọ́gbẹ̀ẹ́ nu. Ọlọ́run á bá a dúpẹ́ fún wọn. They are doing pretty well. 2 years ago I was there. Ìdáwà mo wá pẹ̀lú àwọn ẹgbẹ́ láti jẹ́ kó mọ̀ pé nǹkan ń ṣe gbogbo ara la ní sí. And today also ó ṣe ní ìgbàṣẹ́ fẹ́ẹ̀nì ìyá ìgbàṣẹ́ fún ìlú láti gbogbo ìṣòro pé my presence is felt. Ọlọ́run máa bá a dúpẹ́ fún wọn. Mi ò rí inú wọn ní tó ń ta késẹ́ẹ̀tì kò sẹ́ni tó ń ta fíṣíìtì. Out of the love Tony sí Fuji genre, then sí Fuji music creator himself of blessed memory. Òun ló jẹ́ kó máa kóra wọn jọ, kó máa kó hard earned money wọn láti wá máa ná sí nǹkan tó jẹ́ pé kò sí anything, there is no financial reward, kò sí èrè kankan tó bá jẹ́ lọ́rọ̀ owó, èrè tó ń rí ló dẹ̀ ń dùn wọn ni pé iṣẹ́ tí Barrister filẹ̀ parun pé kò bàjẹ́. I wish tó jẹ́ pé ó ṣe náà ràn wá lọ́wọ́ pé kí Fuji má parun. Fuji parun láì ó dá mi lójú ju ọ̀ṣẹ́ lọ pé lágbára Ọlọ́run táyé bá ṣe ń káyé tí ìgbà bá ń jẹ́ gbà tí Yorùbá because Yorùbá aláṣà tó pọ̀ gan aníṣe we have our customs, we have our tradition. So nínú àwọn àṣà wa orin wa ìlú wa orin Fuji yẹn ó dìgbà tí kò bá sí Yorùbá mọ́ tí ò bá sí Yorùbá lórí ilẹ̀ mọ́ ó lè má ṣe ní tó ń jẹ. Baba 13 years after Ayinde's demise wọ́n sì ń ṣe yẹn báyìí wọ́n ṣe gbogbo eléyìí mẹ́sẹ̀gì olélè fẹ́yìn tí ẹ wà láyé tẹ́ ẹ wà láàyè tẹ́ ṣe ń kọ́ nìyẹn. n tó ṣẹlẹ̀ ní pẹ́ṣẹ́ rí ẹni tí ẹ̀gbọ́n ẹ̀ bá kú ẹni tẹ́gbọ́n ẹ̀ bá kú tó bá fẹ́ sin ẹ̀gbọ́n ẹ̀ tó bá má burú ẹ̀ dání tó bá sin ní òhò ó ti sọ fáburú ẹ̀ pé tóun náà bá kú bẹ́ẹ̀ ṣe máa sin òun yẹn. So eléyìí mú ìdánilójú wá sótìyé fún àwa tí a wà láyé tá a wà láyé Ọlọ́run jẹ́ ká tó wọn Ọlọ́run jẹ́ àjù wọn lọ wípé tí àwa náà bá dàgbà tá a bá lọ síbi tágbà ń rè àwọn ọmọ tá a bá fẹ̀yìn lẹ̀ fún wọn máa ṣe é fáwọn. Alhaji Kollington Ọlọ́run jẹ́ ọpẹ́ fún wa lọ́ba sí bẹ́ẹ̀ Alhaji Wasiu Ayinde Ayinde Akàngbé bẹ́ẹ̀ fancy Àdìsá Ọlọ́run òbí tí ìjọ òkun gbogbo wa náà la máa dàgbà but tó ṣe ní àwọn eléyìí a máa awaken consciousness àwọn ẹlòmíì tó kù àwọn ẹlòmíì náà tó jẹ́ nínú fans ni wọ́n ọwọ́ wọn ò tí ì tẹ́tí dáadáa wọ́n máa sáré pé táwọn tó wà wájú ìtàn ṣe kíní yóò gbọdọ̀ kú o because àwọn tó wà ń bẹ̀ yìí mi ìrọ́mọ 30 years síbẹ̀ bóyá ẹni tó kéré bóyá nínú àwọn ní fans so and the young shall grow so àwọn tó bá kéré náà tó wà spara tó wù wọ́n tó tán ṣe lágbára Ọlọ́run tó ṣe ní òní kú Fuji òní kú àṣà Yorùbá ló òní kú òní pa ọ̀rọ̀ àwọn Yorùbá eléyìí mo fẹ́ rọ àwa Yorùbá nínú ilé wa ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ Yorùbá tó bá dé skul wọ́n lè máa ṣe òṣù. Bàbá kẹ́ tó máa lọ sà àwọn èèyàn lérò pé níbi àìlè ni ẹsẹ̀ onígbèrò bàbá fáwọn irú àwọn Àṣàyìndé á wá Pasuma á wá Òṣùpá á wá Gani Àbẹ̀fẹ̀ á wá láti Ìlọrin
àti bẹ́ẹ̀ 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 táyé kọ́lẹ́sì ń bàdàn wọn ló yẹ kó wà ń bí lẹ́nu. ok ohun tó ṣẹlẹ̀ ni pé ọlọ́run kó gbàdúrà àmì ọlọ́run àwọn àgbàlagbà wọ́n ní tí ò bá nídìí obìnrin yóò jẹ́ kúmọ́lú ṣe rí bẹ́ẹ̀ yẹn bá ṣe fò náà ẹ foríjì mi àṣẹ máa ń sọ̀kú ẹ̀ gbogbo nǹkan kí nǹkan anybody tó bá fẹ́ ṣe nǹkan àbí nǹkan tá a bá fẹ́ dálẹ̀ tó jẹ́ pé a fẹ́ kí àwọn onífìdí kan ṣùjọ wà ń bẹ̀ sọ́dí kan ṣùjọ nǹkan yẹn à ní fi síjọ́ Jímọ̀ à ní fi sí Sátidé à ní fi sí Sunday Alhaji Rasheed Ayinde wà ní ìrèǹgbè òun náà ò gbàṣẹ nítorí program ọ̀nà fún kẹ̀dẹ̀rẹ́ ọ̀nà ọ̀run then àwọn Barrister fans club àtijọ́ tí mi ti rí wọn first meeting ti ní pẹ̀lú wọn àkíyèsí àkọ́kọ́ ti pè wọ́n sí yẹn pé tẹ́ bá fẹ́ presence àwọn onífújì matters pé the only thing tó lè mú wáyé òun ni pé kí nǹkan yẹn kó má wáyé ní Friday Saturday or Sunday because peak period ṣe èmi mo desire láti máa gbàṣẹ gẹ́gẹ́ bí ipò tí mi dùn mú tó mo mọ̀ pé 95% of my people will not be there later on also na our invitation but kí ṣe wọ́n níṣẹ́ so bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn yìí ti mọ̀ láti lẹ̀ first time tó ti pè wọ́n ṣàkíyèsí yẹn wọ́n dẹ̀ fún mi lésì èsì tó dẹ̀ fún mi náà èsì tó múnádóko ni wọ́n ní àwọn cream of eminent personalities táwọn máa pè weekend náà máa ń ráyè so ti yẹ now ọlọ́run máa ṣe wá ní ẹni tó máa ṣe ẹbọ tó máa dákẹ́bọ jẹ we wouldn't want them to put up a program that will be filled up with just Fuji music practitioners without who is who in the society so any program tó bẹ gbélé abẹ program táwọn gbajúmọ̀ táwọn tọkùnrin ẹ̀tọ́ máa wà bẹ́ẹ̀. ọdún dàbí kéèyàn jẹ́ oníwà kò dàbí kíló ìwà kò sẹ́ni tí wọ́n ní kùdìẹ̀kùdìẹ̀ o sẹ́ni tí wọ́n ní lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ náà ni wọ́n bá tí ẹ̀dá wọn wà mọ̀ pé òun expert tó mọ̀ ṣe dáadáa. ó ṣe dáadáa. kò sí kan tí ò ní. so eléyìí ṣe èrè ohun tó ṣe náà ni. àdìpẹ́tọ̀ ọdún ìgbọ́dọ̀ yàtọ̀ sí 2 years ìdẹ́ ṣe 2 years ago èrò pọ̀ àwọn ètò ìmìlẹ̀ tó fi sí náà. lágbára ọ̀nà èyí tó tún ń bọ̀ ní 2 years this time àti dé báyìí. a ṣe eléyìí lọ́dún méjì sẹ́yìn a tún wà láyé a wà láàyè a tún ṣe tọdún yìí náà Allahu Akbar this kí lè fẹ́ sọ fọ́lọ́run. ọpẹ́ náà ni because kì í ṣe mímọ̀ ṣe wa a ní lérò láti ṣe Ọlọ́run dẹ̀ jẹ́ ó ṣeé ṣe ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ náà làwọn máa dá fọ́lọ́run a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wọ́n pè tó jẹ́ wa because tí wọ́n bá wá ibi ò lè dùn bó ṣe dùn lónìí ó fẹ́ máa tò sí ni a dẹ̀ tún sọ fún ọ pé tó bá tún di next 2 years àtún ṣe míì lágbára Ọlọ́run. going to 14 years tí Alhaji ti lọ but Alhaji ló lọ Ọlọ́run ò lọ o ó ń dùn ó ń da náà ni with this message olè ní fáwọn olórin fújì yòókù àtàwọn olórin káàkiri àgbáyé tó ń kọrin. ní pé kéèyàn máa ṣe dáadáa àtúbọ̀tán ló jà jù gẹ́gẹ́ bí orin Alhaji Barrister àtúbọ̀tán ló jà jù àtúbọ̀tán Alhaji ó dùn ó lóyin ó ní because tí Alhaji tó máa ṣe tó ń ṣe ibi ni kò lè dùn báyìí nǹkan tó jẹ́ fẹnu tọrọ ní tó bá wù kálukú ló tọrọ lọ́wọ́ Elédùmarè nǹkan tó Alhaji tọrọ Ọlọ́run ṣe fàlàjì. sóbi kú oríire sọ̀rọ̀ ìta oríire. bàbá mi ó fàyè lẹ́yìn lẹ́yìn ẹ̀kíní kú oríire sọ̀rọ̀ ìta oríire. gbogbo ẹ̀yin bàbá mi ọ̀rọ̀ mi ò fà táyì mi àdúgbò mi pẹ̀lú àgbọ̀bá ọkọ̀ rábàtì tó lọ sí ọ̀rẹ́.
ẹlẹ́ṣin ńlá ọ̀kan láwọn olólùfẹ́ nígbà tó ti ẹ̀ wà láyé ǹjẹ́ tí ẹ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú wọn rárá ṣé ẹ mọ̀ wọ́n ṣé wọ́n mọ̀ yín. ẹni tó jẹ́ ọ̀rẹ́ wọn tó jẹ́ ẹ̀gbọ́n mi àkọ́bí dáàdì wa so ẹni ẹ ti kó ní 1985 so ẹni ẹ kó at the age of 26 years ẹ̀gbọ́n mi so ká láwọn náà wà láyé ni àwọn náà ló pé 76 years báyìí láti ṣe kó súnmọ́ sí bẹ́ẹ̀dẹ̀ 76 years aláàjì báyìí. so àjọṣepọ̀ yín gbà yẹn báwo ni irú èèyàn làlájì. fún wọn ló jẹ́ kí n láìkí orin aláàjì. torí àánú ni ọlọ́run bọ́lọ́jú èmi kó bá wá kẹ́ Alhaji Sikiru Ayinde Barrister. aláwa mi. Ayinde. ọmọ Agbájélọlá. ọmọ Ṣìfáwù. ọmọ Ṣìfáwù. òbí jàrá lòdò Olúbísí. ó pọ̀ o. ó pọ̀. wọn lè rí tán. dìmọ̀ tí ẹ̀dá láyé kan wá ti ráyè Rasulullah sallallahu alaihi wasallam èèyàn ò lè rí di Barrister tó torí ìkọ́ni kojú sẹ́nìkan èyí ló kọ sẹ́lòmíì ìgbà tí Síkírù bá wù sí yín kò ní wù fẹ́ lómi ìgbà tó bá wù fẹ́ lómi kò ní torí olórí kan kọrin kan ó ní elétò tó létò lọ́pọ̀lọpọ̀ ọba ló mọ bó ṣe ń tó ẹ̀ bó ṣe gún régé òun ló mọ bó ṣe ń tó bó ṣe ń lọ létòlétò sátìrà wọn nígbà ẹ ó mọ bó ṣe tó ọ̀rọ̀ gbé sílé ayé Dr. Sikiru Ayinde Barrister. ní agboolé Barrister inú ayé Barrister ibo lẹ́yìn wà ń bẹ̀. mo lè ní Barrister ló bí mi nobody kò tẹ́ tó máa dispose àtọmọ o àtìyàwó kódà ọlọ́mọ àforíjì ìyá mi grandma ìyá èkó gan fúnra ara wọn lè sọ wípé Barrister kan ló bí mi. wọ́n mọ̀ yín dáadáa. kò sí because ẹ ṣe kí ni kò ẹ má jà ṣe ní tàbí ká máa sọ̀rọ̀ ilẹ̀ máa kún. ọlọ́wọ́ ọ̀tún Barrister gangan. tàbí ká máa sọ̀rọ̀ ilẹ̀ máa kún. Barrister kì í ṣe balógun ṣùtì àwọn Barrister balógun ṣùtì àwọn Barrister ṣùtì tẹ wá wò yẹn family ṣùtì tẹ wò yẹn láti wò ó Barrister fi sí bẹ́ẹ̀ ju balógun lọ torí bẹ́ẹ̀ náà ti tọ́ Barrister one secondly má yẹ sọ. ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ọmọ ṣùtì wà lẹ́yìn ni ọmọ balógun ní ni àbí bò ń bẹ̀. wá ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gan-an mo dúpẹ́ mi ìjẹ́ balógun mi ìjẹ́ ṣùtì kódà ọ̀nà títì ni mí wọ́n rí mi lórí títì àbíkílé kan alágbàtọ̀ wọn àgbàtọ̀ lè ṣe mọ̀ pé tí wọ́n ní tẹ́lẹ̀ bá pẹ́ lé àdọ̀mọ́ o ó máa dọ̀mọ́ o àdọ̀mọ́ tí ewé bá pẹ́ àdọ̀ṣẹ́ bẹ̀tì adúpẹ́ ọ̀rọ̀ Barrister kò sẹ́ni tó lè sọ ọ́n ibi tó ìwà tó bá wù sí wọ̀ ló máa sọ ìwà tó bá wọ́ sí ẹ̀ ló máa sọ ìwà tó bá ṣe sí ẹ̀ ló máa sọ. ẹ dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ títí lọ́jọ́ tó fi ṣíra. omi tó máa mu aṣọ tó máa wọ̀ oúnjẹ tó máa jẹ òru tó fẹ́ sùn. tàǹtàlà mọ́. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ọ̀rọ̀ tó wá sọ sílẹ̀ ọlọ́jọ́ tó dé ìlú wa dẹ̀ ṣẹ́yìn ọba àwọn pípọ̀ yìí
ó tún ṣojú èmi wá sí Àgbàlá ó ṣojú mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ṣojú mi o gbogbo ọ̀tá mi kò ṣe ẹlòmíì ní Barrister rí sójú báyìí. bọ́sà ikú tó pa Barrister yẹn bá ọ̀nà olóògbà fi yín ṣé kò fi yín ṣá tó tiẹ̀ fi yín. kò ṣe ní fi tí Barrister bá wà láyé ṣé bọ́sì ṣe ti bá wà ní mo wà yìí ni. Àyìndé Ògùn mo bá ṣọrun tó bá máa rí mi léfò ní ìwọ́gọ́lá tó yóò lè dé o ti wà lọ́wọ́ mi. kán tó lè rí Barrister àwọn. ẹni tí fẹ́ rí léèdè o ti wà lọ́wọ́ mi ẹni tí fẹ́ àtàṣì mọ́ pé kò lápọ̀ntmẹ́ǹtì o kò ṣe kíní kọ̀ọ̀kọ̀ tó yẹ kó fúnra mi wá sọ pé kíní kọ̀ọ̀kọ̀ olúwa ẹja yẹn gan. tó pọ̀ káàbọ̀ pé báyìí ló ṣe máa wà dùn lọ títí lásán. Allah akbar. lẹ́tọ̀ Ọlọ́run máa ṣe. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin rèé àlàáfíà wa sọ̀mọ́rí wa wàláì sọ̀mọ́rí wa Ọlọ́run níbẹ̀ wà náà jẹ́. Sorry, this tẹ̀sẹ̀ yìí a gbọ́ pé àkọ́kọ́ gbà tí wọ́n máa fi hàn lélẹ̀ kí nìkan tí ó bí kí ló fà á. èmi fújì lèmi gbọ́dàgbà àgbà tí mo dẹ̀ kọ́ ó ti ṣèwé mẹ́jọ nígbà tí mo parí ìwé kẹjọ mi mo á wò pé iṣẹ́ wo research wo gbogbo lè ṣe tó máa jẹ́ kó wà very serious tó dẹ̀ máa connect mọ́ àwọn èèyàn nǹkan táwọn èèyàn fẹ́ mọ̀ nípa ìtàn tó dẹ̀ jẹ́ pé ní tó wà very important la lè ṣe lé lórí so food document yẹn 10 episode ni alákọ̀ọ́kọ́ lélẹ̀ alákọ̀ọ́kọ́ dẹ̀ wà focus lórí Barrister torí Barrister ló dá fún mi sílẹ̀ so àwọn episode yòókù á wà lórí àwọn lóríṣiríṣi àwọn teams kọ̀ọ̀kan àwọn bíi global fuji àwọn obìnrin lóríṣiríṣi lórí alákọ̀ọ́kọ́ òní lórí Barrister òní ní first episode and òní ní the first day tàbí akọ́ fi episode. táwọn èèyàn á rí publicly kò tí jáde rí ìdí ní alákọ̀ọ́kọ́. dendis kí ẹ tó lè tarabọ̀ kẹ tó lè lẹ́tẹ̀ fẹ́ ṣe ó kí ni nǹkan tó ná yín. school ló sanwó ẹ̀ so iṣẹ́ akadá ni iṣẹ́ university so bá ṣe máa ń school wo sà. bí tí wọ́n kọ́ wà sílẹ̀ Western Carolina University ló tẹ́ kọ́ ti sílẹ̀ later máa lọ sí Florida International University then wọ́n á gba David Prize. lókè òkun. bẹ́ẹ̀ ni US so wọ́n á gba David Prize last year which is the largest history prize in the world so àwọn owó yẹn tó máa ń fún wa láti fi ṣe research olóńgbò láti fi ṣe episode 10 ni alákọ̀ọ́kọ́ lélẹ̀ so nítorí ẹ̀ tábà ti fi ṣàwọn àfihàn yẹn káàkiri ní UI níbi káàkiri tán àwa lọ sórí YouTube ọ̀fẹ́ ló máa jẹ́ anybody ló lè wò táwọn èèyàn lè wò ó anywhere tẹ́yìn kan bá rí gbà yẹn gẹ́ lè gbé kẹ́tù. so owó lẹ sọ yìí o wàhálà ń kọ́. ara níṣẹ́ wàhálà iṣẹ́ ara ni ẹ̀ẹ́dẹ̀ máa rí àwọn iṣẹ́ yẹn náà lórí nǹkan tá à ń ṣe máa rí níbi tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ara ni ọdún mẹ́ta ló tẹ̀kì mi láti ṣe first episode ọdún mẹ́ta ló tẹ̀kì. then àwọn sources yín báwo ló ṣe easy láti access wọn. easy láti rí wọn ẹ̀dẹ̀ máa rí nínú documentary náà torí a lọ tú àwọn ọ̀rọ̀ àwọn orin ìtàn tó wà lórí fújì láti 1960s and 70s la lọ tú jáde ẹ máa rí gbogbo bí tá a lọ láti fi wá àwọn ìtàn yẹn káàkiri ẹ máa rí so kò easy ọdún mẹ́ta la fi ṣe alákọ̀ọ́kọ́ bọ̀ and ó máa gba ọdún the next 10 years of my life ó máa fi ṣe lè. lè máa fi ṣe. ó máa jáde lọ́dọọdún so bẹ́ẹ̀ kan ti jáde lọ́dún is next time mi ti máa jáde tó fi máa jáde tó mẹ́wàá tó máa parí ni so ó sì máa tẹ̀kù nínú ọdún mẹ́wàá tó parí. Dr. Sikiru Ayinde Barrister 13 years after his demise 14 going to 14 years àwọn èèyàn sì ń sọ kutu wọ̀wọ̀ wọ́n ń jó wọ́n ń yọ̀ wọ́n ń dunnú to you as a person irú èèyàn wo gan ni Barrister. He's a music intellectual ọ̀jọ̀gbọ́n ni ó tọ̀sẹ̀ pé orin ló fi sọ̀rọ̀ ìwà ọpọlọ ẹ̀ ọ̀jọ̀gbọ́n lèmi náà mo dẹ̀ kàwé gba oyè ni but ọ̀jọ̀gbọ́n oríṣiríṣi ló wà nítorí ẹ̀ pé ni so èmi kọ ìwé láti fi ìmọ̀ mi hàn ní òun orin ló fi sọ tiẹ̀. He was a professor. ìmọ̀ ni ìmọ̀ ọ̀nà kan sí wọ́jà lọ́rọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ mi ṣe ń ṣe tèmi ìmọ̀ ni bóun ṣe tiẹ̀ ìmọ̀ náà ni so èmi kà kún music intellectual ni mo máa ń pè é and Maranke among the highest of the best intellectual musically so ọ̀jọ̀gbọ́n ni wọ́n kàn jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ń fi orin wọ ọ̀jọ̀gbọ́n ọwọ́ lèmi fi ṣe tèmi ní kọ́ tèmi ni. So going forward sir kí ni kí àwọn tó máa expect from you. And so first episode lélẹ̀ so àwọn subsequent episode wọn máa bẹ̀rẹ̀ sí ní jáde ìkọlọ́dọọdún inú mi kàn dùn mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Barrister fans club gbogbo olùdásílẹ̀ fújà Lájíadé síbi Lájíadé bọ́ládé síbi gbogbo wọn ló support project yẹn members of Barrister family honorable Samson Balógun òun náà wà ń bẹ̀ aya so many people dey know
chamber. I'm so very grateful to them for one support project. Immediately after the casting shoot, I'm able to show the first episode at the most important events on Barrister. So ọmọlúwo ní sà. Ọmọdé ní ọmọdé lè sọ ní ẹ̀kẹ́ tí mo ẹ̀bùn tẹ́ ní mọ́. àkó àṣeyẹ àkó àtàná àbáti kẹta ni. ó ti àjẹta sàrí tọ́sídẹ̀ẹ́. eléyìí tẹ wá ṣe ń léyìí láti Amẹ́ríkà bí. láti Amẹ́ríkà bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí fẹ́ta ní sàlájì. Alhaji pọ̀ lọ́wọ́ yín o. wàláhì ó pọ̀ púpọ̀ torí láti kékeré lọ́wọ́ ti ní kí ká nífẹ̀ẹ́ wọn ó dàbí gbogbo àtọ́sí Amẹ́ríkà náà jìnà sí wa. àwọn tọmọ mi wọ́n mọ̀ wọ́n táwọn tọmọ mi bá ń wo fídíò yìí sọ wọ́n pé yẹn sí òdodo. so ẹ lórí ọ̀fẹ́ láti mọ̀ ó sì mọ̀ yín ó mọ̀ yín. ó mọ̀ mí dáadáa ní ìlú rẹ̀ gbogbo àti ọmọ wa sọ́dọ̀ wa ní Minnesota ọba wa pẹ̀lú mi ọba ṣeré ọba sọ ọlọ́kùnrin máa forí jù. aláàmàmì kí ni ẹ̀yin tí wàá miss nípa Àyìndé. mo miss wọn pé mi ò rí physically wọn dàgbà ní ìgbà sí ìbálẹ̀ là máa rí wọn but ó yìí máa ń ṣe bí pé bóyá maybe one day I will see him again ọkọ̀ mi akọ́ni sọ pé ó ti lọ. 13 years after tó dẹ̀ ní bó ṣe ń rí kí lẹ́yìn fẹ́ sọ nípa Àyìndé kí lẹ́yìn sọ fáwọn yòókù yín náà tẹ́ ń kọ́ níbi tiẹ̀ nípa ọjọ́ ọ̀la. tèmi fẹ́ sọ ni pé ká wùwà rẹ̀ àmì Alhaji kan gbogbo tó ń ṣe nígbà ojú ayé ẹ̀ mi ò gbóhùn náà mọ̀ pé bóyá ó lè rí báyìí. ó lè rí báyìí kò mọ̀. ó kàn ń ṣe bóyá bí ìyá tó bí ìyá dáadáa yẹn bí ayé ṣe ń bá sọ̀rọ̀ torí kò sẹ́dá tó máa wà láyé tó máa mọ̀ wàá wù tí ò ní sí ìpara òbí ńbẹ̀ ṣẹ́gun bàbá wọn tètè ìyá wọn ló tọ́ wọn so ìyá ẹ̀ máa play very good impact role bí àtẹ̀bí náà ṣe play very good impact role nílé gbèsè ayé mi ó dáa kéèyàn ní ìyá tó dáa tó dẹ̀ máa advice yàn tó ń tọ́ dẹ̀ máa gbọ́ nínú gbogbo eléré Alhaji nínú gbogbo musician àwọn nìkan ló jẹ́ pé gbogbo àwọn tó ń play tó ń tọ́jú ọmọ ẹ̀yìn wọn ló ń dárúkọ wọn sínú record èmi ò tí ì gbá lórí mi o tó nífẹ̀ẹ́ àwọn ọmọ tó ń bá ṣeré tó wá ń gbé òsì àìmọye láyìn náà. ká mú látòkèdè lẹ̀ onílù oníṣẹ̀kẹ̀rẹ̀ alágogo. nínú gbogbo eléré tí wọ́n bá ń kọ́ ni pé àwọn ojúbẹ̀ nìkan Alhaji lèmi sì gbẹ́lẹ̀ ní pé ojúbà wọn mo sì bá àwọn tó ń bọ̀ lẹ́yìn èyí tó láyé ẹ̀jẹ̀ bóyá Àyìndé. òun nìkan ni mo rí tó yẹ pé ó ń
ṣèbà àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ wá wo. àwọn tí ò tiẹ̀ tí mọ̀ tí ò sọ pé wọ́n ń bọ̀ gan. exactly ó ti ń ṣèbà àwọn sílẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ kẹ́yìn ẹ̀rí báyìí ni nínú gbogbo eléré tàlàjì bá wà léré tó bá ń ṣeré lọ́wọ́ èmi ti wà lóde ìjọ kan tó jẹ́ pé ní Chicago ni ọba tó ní mi gbọ́ tí mo sọ ìgbóde lọ́wọ́ alájà alájìdẹ̀ jù mí lọ́wọ́ mú ó tún náwó fún mi padà ọmọ ni mo jẹ́ sí wọn náà mo dẹ̀ pawó lamẹ́ríkà wọn ò gbé bóyá mò ń náwó pawó lamẹ́ríkà ó tún náwó fún mi padà gẹ́gẹ́ bí wípé àwọn àti bàbá mi ọ̀rẹ́ ni wọ́n ń da yé wọn. ọ̀rẹ́ ni àwọn àti bàbá yìí. bẹ́ẹ̀ ni kò wá sí ìgbà tí alájì máa ṣe lẹ́nu kan àwọn ìyàwó ọ̀rẹ́ wọn tó bá ti kì wọ́n báyìí kó tó lọ báyìí máa náwó fún wọn tọ́ba fojú ẹ̀yìn báyà ti bá parí eré tán gbogbo àwọn tó ń bá àlàjì ṣeré ṣàánú wọn nílé o tọ́mọ̀ wọ́n ń gbẹ̀mí táwọn bá parí eré báyìí pé owó táwọn máa pín alájì ti ná dájú ẹ̀ ní. ó ti ná ogbó ẹ̀ síta. tọ́ba sọ pé lẹ́nu alájì kọ́lé àbùkù kọ́ ṣe ń bà ọkọ̀lé síbàdàn tẹ́lájì bá fẹ́ kọ́ multi-million mansion bíi mẹ́fà kò tó kú. orówó ẹ̀ pa ń gbà ẹ́. orówó ẹ̀ pa bọ́ bó ṣe ń pa ó ń wò ó pé kú lè ṣe ìfà ní. ìlàlá ọba kí ìgbà mú wáyé ìjọba mú lọ ó kàn ná ni ṣé gbogbo tó ń ṣe yẹn òun ló jẹ́ kéèyàn rí báyìí gbogbo àwọn tí wọ́n dì í mọ́wọ́ tó fi lọ báwo lè ní wọ́n ṣe. Allahu Akbar. kí la fẹ́ mú lọ n ta bá ṣe é lẹ̀ òun la bá padà dé bá wisdom ni ó lẹ́ni tọ́lọ́ máa fi rán ó lẹ́ni tọ́lọ́ àánú làlájì rí gbà àti bẹ̀rẹ̀ látọ̀ ọlọ́run má jà parí ẹ̀sọ́dọ̀ ṣe tán àti bẹ̀rẹ̀ látọ̀ ọlọ́run àdìmọ́nì torí máa mi he might have some shortcomings to sẹ́gà tó pé àmọ́ tó ti síbẹ̀síbẹ̀ tó ti dájú ní pé bó tilẹ̀ ò ká pẹ́ láyé tó ká dúpẹ́ iṣẹ́ ọwọ́ wa kó dáa ju àwọn àṣedédé wa lọ àmì ẹ̀mí ṣe wáyé sọ̀kọ̀ mi balẹ̀ mi ò yọ ebi ò pa mí àmọ́ bí kí n bá yín sọ̀rọ̀ yìí bálájí bó ṣe rí nìyẹn lifestyle ẹ̀ ni mo ń tẹ̀lé bó bá àná mi sí gbogbo tó wà lára mi máa mọ̀ bí ò bá sí wọn máa mọ̀ bálájí ṣe wà nìyẹn gbogbo tó bá ní ó ń dán ni kéèyàn gbogbo ilé ayé kó kọ́lé mẹ́wàá yàrá kan ló máa sùn nú ẹ̀ o ò lè tún méjì tó bá kọ́lé méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó ń ṣe ń lékejì ẹ̀ ò mọ́ you don't know what is going on tó bá sọ fún ẹ̀ ṣùgbọ́n àwọn tó wá ṣẹ́kù wọ́ kí lè fẹ́ sọ fún wọn. ẹ̀ ń tí wọ́n sọ fún wọn sì ní pé káwọn náà kó kọ́ṣẹ́ aláàjì gbogbo tó gbélé ayé ṣe ń gbà táwọn náà mọ̀ tó ń ṣeré káwọn náà kọ́kọ́ ṣe kọ́jú gbéraga lẹ̀. a ní gbà yín lásìkò ẹ wo àwọn orin iṣẹ́ bí wọ́n kọ oríṣiríṣi tó pọ̀ nìkan ní báyìí ó dùn mí pé a project nàìjíríà ní kẹrùn kọ́ sọ̀rọ̀ nàìjíríà kọ́ sọ̀rọ̀ tó ń lọ iṣẹ́ lóògùn iṣẹ́ orin ló pé democracy ẹ̀kan mú kan méjì kẹsàn-án táwọn káfí náà wà létí nàìjíríà jẹ́ ọlọ́tún orin nàìjíríà tó kọ. Alhaji kọrin nàìjíríà lóríṣiríṣi. iṣẹ́ lógún ṣe dákún múra sí tiẹ̀ ẹni ṣiṣẹ́ jàre òsì ló dájú dájú ní. I'm taking my son to European countries. I'm taking my son to America. Thank you. Ọ̀dọ̀ mi ni Ọ̀túnba Ọlátòkùnbọ̀ Ọlá. Olùdásílẹ̀. Tí mo jẹ́ founder olùdásílẹ̀ Fuji Worldwide. That concept olùdásílẹ̀ Fuji Worldwide kí ló bí kí ló mú wá ń gbà yẹn. Nǹkan tó bí olùdásílẹ̀ Fuji náà ni wípé mo lè sọ pé Barrister náà ló ti mọ̀ pé nǹkan kan máa jẹ́ olùdásílẹ̀ Fuji lọ́jọ́ iwájú. Orí ìgbà tí bàbá wa kan ní Olorin tí wọ́n ṣe àṣìṣe torí àwọn náà sọ pé kò rí nǹkan táwọn míì nǹkan yẹn pé Barrister kan ni ó dá Fuji sílẹ̀ so làwọn wò báyìí pé ok tẹ́yìn bá ní Barrister kan ló dá Fuji sílẹ̀ ara vision tí bàbá yìí ti rí náà personally tèmi àti ẹ̀ máa ń sọ we need to do something tó yẹ kó máa cut across. ok ẹ̀yin mọ Barrister. ẹ̀ tó mọ̀ owó. ó dẹ̀ mọ̀ yín. he's my adopted father. Wow. So many things. But ṣé mo lè jókòó náà fún. I'm fine. I'm fine. We share so many. ẹ jọra gan-an yín wo ìbá ìpele wọn. Oya let's go. We share so many things. So ẹnìmọ̀ nípa àwọn tó nífẹ̀ẹ́ Barrister jù wọn ò sí lórí social media. Àwọn ìyá wa tó ń jẹ́ bí tó ń tata tó ń ta
but I ní okay what can we do láti lè jẹ́ káwọn èèyàn náà kàn tiẹ̀ dá sí pé okay o nǹkan báyìí wọ́n ní pé Barrister yìí táwọn ọba tiẹ̀ tí ì dé látàyè wéré at least àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àgbààgbà wọ́n mọ bí gbogbo ẹ ṣe rí kó tó di kó di fújì nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o àgbè lọ sórí rédíò kí la lè pe program wa tá a bá pè ní Fuji creator kò sound well létí olùdásílẹ̀ Fuji ẹni tó kàwé ó mọ̀ túmọ̀ ẹ̀ ẹni tí ó kàwé ó mọ̀ túmọ̀ ẹ̀ tá a bá pè Fuji ó mọ̀ pé ẹni tó dá nǹkan sílẹ̀ nǹkan tí controversy wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun ló ń jẹ́ olùdásílẹ̀ Fuji wálé salam so nǹkan tó mú látìgbà tá a dẹ̀ ti ń ṣe mo lè sọ pé it has always been a kind of platform tó yẹ pé nǹkan tó bá ṣókùnkùn ẹ bá fẹ́ mọ̀ nípa Barrister to God be the glory ẹ máa mọ̀ ń bẹ̀ tí ò dẹ̀ ní jẹ́ pé àhesọ ọ̀rọ̀ bí olùdásílẹ̀ Fuji ṣe wáyé nìyẹn. tún bàbá ṣọrun. Báṣọ̀run bí a bá wò lé ní àdé pé àwọn èèyàn kóra jọ lóríṣiríṣi wọ́n wá láti UK Amẹ́ríkà àwọn ti Nàìjíríà bí náà àwọn náà dìde wọ́n dúró Barrister gẹ́gẹ́ bí olórin Fuji irú èèyàn wo lẹ́yìn mọ̀ sí orin ẹ̀ báwo lè ṣe rí sí. In fact orin ẹ̀ máa ń lift spirit mi up. Wow. èèyàn ò lè gbọ́ kó má mọ̀ pé òun gbọ́ nǹkan kan. wáàsí wà ń bẹ̀ ọgbọ́n wà ń bẹ̀ òye wà ń bẹ̀. láti bí ọdún mélòó sẹ́yìn tẹ́ ti ń gbọ́. mo ti ń gbọ́ láti 1980. Wow. láti 1980 mo ti ń gbọ́. bó ṣe wá rí báyìí lẹ́yìn ẹ̀ kí lè fẹ́ sọ fáwọn yòókù tí àwọn ṣì wà láyé tó ń kọrin irú tó ń kọrin yìí. kán mú ipasẹ̀ tiẹ̀ náà ni ó yẹ lójú ayé ẹ̀ ó tún yẹ lẹ́yìn èjù tiẹ̀ nǹkan tó dẹ̀ gbàdúrà fún nìyẹn pé òkìkí tí ò ní tán nìkan ló ń ṣe fóun pé òun wà ń bí o wọ́n ń dá ìgbọ́n tóun bá lọ wọn máa jìrán o ṣé àjìrán ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni thank you sir. baba the love for Barrister's music èèyàn kan ló fi ló baba ẹ ń gbọ́ nínú orin tí baba ń gbọ́ nílé ni fúnra yín lẹ́kàn fẹ́ràn ni báwo how did you begin this journey. Okay, it started somewhere around early 80s. Wow. We have a sound studio then. There's always a sound studio. Around. Yeah. So we do listen to these songs, and let me say I'm one of the people that benefited from Dr. Sikiru Ayinde Barrister. Wow. Do you know why? My daddy was staying in Kano. We were staying at Osogbo. And little can a woman do to take care or to enforce discipline on the children. So that music, the literature that we are hearing then, try to model us, redefine us, so that we even while daddy was not around. If not so, I don't know where we or where we become. But those songs try to repackage us to remember that we just have to be a good teacher. Sir, 13 years after his demise. Yes. Ó dàbí pé Barrister ṣe wà láyé bí pé wà láàyè. Yeah. As a human being, kí lè fẹ́ sọ. Do you see? I mean, I've answered this question in different forms. Yeah. As you are asking now, another concept and context came to my mind. Let's have it. Your question. Let's have it, sir. Which I have given other people different answers to it. Let's have it, sir. About 2 days ago, when we were planning this event, last week, something came into my mind. Towards the yard that Dr. Sikiru Ayinde Barrister was going, he was saying, "Kulu sheni fani, Ilallahu baki." Gbogbo nǹkan ló máa tán, Ọlọ́run nìkan ni ó kù. So mo tún yẹn gbọ́ ní àná again, mo wá rí pé nínú life kan ó tún wá slow, ó ní kulu ṣe gbogbo nǹkan fani látán ilẹ̀ ó slow láti sọ̀tún mẹ́ẹ̀. Ìgbà tó máa parí orin yẹn, ó ní gbogbo nǹkan ló máa tán o, Ọlọ́run ọba nìkan ni ó kù. Ọlọ́run ọba dákun fìwà mí kẹ́mi. Mo wá try láti analyse it, what is really mean. It seems he has known he's going torí gbogbo about a year tó ń lọ no emphasize that fast. Even his last record. That only he was emphasizing it pé Ọlọ́run fìwà mí kẹ́mi. God has answered his prayer pé ìwà tó ń wù ń gbà yẹn gbogbo iṣẹ́ tó ń ṣe kọ́lọ́run fi kẹ́ òun Ọlọ́run ti wá fi kẹ́ báyìí. That's the way I try to analyse that fact. The last one, sir. In his lifetime, ṣé tiẹ̀ ní àǹfààní àti dúró ní wò mí wò ọ́ àbí kẹ́ tiẹ̀ kó tiẹ̀ rí kẹ́ mọ́. Ìgbà tí wọ́n wá ṣe eré ní Premier ní 1996 tí wọ́n dé tí wọ́n ní àbọ̀dé jẹ́ kínní kan rèé ní Premier Hotel nígbà tí wọ́n sá lọ tán padà dé so àyọjú wò báyìí náà ni àwọn ní Premier ní inside ìsinmi kù but I could not move close to him. But today,
It's as if his memory lives. Memory. Anything, even if I'm lecturing anywhere, I will. Something will come. I will be using to reference your point. To reference the issues on ground. Thank you, sir. Sir. My name is Omotosho Babatunde Olumakide. God bless you. Ọmọ mi Ọmọọba Ọláwùsì Abíọ́dún Idiat. Ẹ̀yin ni ẹ wà ní ìcháàjì. Logistics fún Barifest. 2024 àbí ẹ̀yin náà lè ṣe ní 2022. Both 2022 and 2024. Wow. Àti ṣètò yìí bó ló ṣe rọrùn sí sà. Tó a dúpẹ́ fún Ọlọ́run Ọba because gbogbo ohun tí Ọlọ́run bá ti ní ọwọ́ sí ìrọ̀rùn ni yóò máa já sí. Bó tẹ̀lé jẹ́ pé àwọn akùdé kọ̀ọ̀kan lè yọjú but at the end glory náà ni. So for our members kí lè fẹ́ sọ fún wọn against 2026. Ẹyin tí màá kọ́ sọ ò ní pé the preparation starts immediately towards 20. So ẹ ti bẹ̀rẹ̀ báyìí. Ó ti bẹ̀rẹ̀. Wow. Ó ti bẹ̀rẹ̀ because àwọn challenges tí a ní ní eléyìí so eléyìí á jẹ́ starting point fún wa for the third edition so yóò fi jẹ́ yí pé gbogbo bí yóò bá ṣe di múmúṣẹ á ti lè kó pọ̀ láti ìsinyìí. So in summary ṣe lè sọ pé ìtẹ̀ ṣe outing yìí ó wà successful. Tá bá wo first edition compared to this second edition in fact a máa sọ yí pé no eléyìí tún wà memorable ju first edition lọ nítorí pé ọ̀pọ̀ àwọn tí wọn ò wà ní first edition they are here today láti mọ pé ìròyìn táwọn gbọ́ ní first edition yẹn ò káwọn náà wá fi ojú ara káwọn náà fún wa rè torí jẹ́ yí pé ìlú ló jẹ́. ẹ̀sùn bá gbẹ ẹ. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.